به رئيس ملك صار شيطانا يا آدم دوما شكر نعمته كهل داودنا ألهم تبيانا شيخنا
به رئيس ملك صار شيطانا يا لآدم دوما شكر نعمته كهل داودنا ألهم تبيانا على واتما كوادم شالك على واتما كوادم سوادوبا أوبوا سوادولوغو كوادم إلادو على واتما كوادم سوادوبا أسوادني يابي سورة láwùjọ كوادم إليوا على واتما كوادم سوادوبا àwa tá a rán pa ò lè dáhùn kan كوادم sọwádọmọre. على واتما كوادم سوادوبا bá a ṣe ń kọ́lé là á ṣe ń lógo à ń fi mọ́tò ṣẹ̀ṣẹ̀ rìn. على واتما كوادم سوادوبا نساؤنا رجال ورجالنا جبال. على واتما كوادم سوادوبا gbogbo ibi adé náà mọ̀ pàdé كوادم ìgbà yìí. على واتما كوادم سوادوبا a ò ṣàbámọ̀ pàyàdọ̀ ìyẹn ti fi bímọ tún wáyé. على واتما كوادم سوادوبا nínú ayé kò síbi dáǹsì iṣẹ́ ádámọ̀ yìí ti pọ̀. على واتما كوادم سوادوبا dókítà pírọ́fẹ̀sọ̀ ọlọ́láyàpá iṣẹ́ ádámọ̀ yìí ga jù. على واتما كوادم سوادوبا على واتما ilé ádámọ̀ ṣáláyà. على واتما كوادم سوادوبا. Ìyá Ádámọ̀ babalágége káàbọ̀ 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 ọmọ àfikẹ́hùn sọ̀rọ̀ ọmọ àfikẹ́hùn sọ̀rọ̀ kílẹ̀ lánú káàbọ̀ Ádámọ̀. Wọ́n bí kàrúrámù náà bà ní Ádámọ̀.
nùbálí. Ó yá ẹ gbéra ẹ̀yin ògo ẹ máa wá lọ sínú ayé torí bí gíga láyé yín lókèlókè ẹ kú sí kéwú ẹ jí ẹ máa sùn ẹ gbéra tán kò sóko fọlẹ̀ ẹ tún ṣiṣẹ́ pẹ̀lú mímọ́ tàmúkọ yín ẹni gbọ́dọ̀ gbà ni yóò ṣọpẹ́. Àlà wà á ti máa gbọ́ ó ní Ádámọ̀ ṣàlàyé. Àlà wà á ti máa gbọ́ pé Ádámọ̀ sọ̀rọ̀ dọ̀gá. العلم خير جليل من مواهبه من حازه فليلازم شكر. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله والصلاة والسلام على سيدنا محمد المصطفى المبعوث رحمة للعالمين وعلى آله وصحبه أجمعين وعلى كل من والاهم بإحسان إلى يوم الدين. أما بعد، اللهم إنا نسألك التوفيق والهداية يا رب العالمين. وأقول رب اشرح لي صدري ويسر لي أمري وأحلل عقدة من لساني يفقه قولي. السلام عليكم ورحمة الله تعالى وبركاته. adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba tí ó bùkátà fún wa láti máa dúpẹ́ fún ní gbogbo ìgbà lórí ìdẹ̀ra tó ṣe fún wa, pàápàá ìdẹ̀ra Islam. Torí pé tí ìbá ṣe pé Ọlọ́run tó fi wá mẹ́nà sórí ojú ọ̀nà tá a wà yìí ni bóyá àbá má sí mbẹ̀, ìyẹn náà tó lọ́pẹ́. kọ́lọ̀ ń dákun apádà sí ibú apádà sí ìgbà tí ó wàá gbé wa kú mbẹ̀ nítorí ìdí kan ọlọ́mọdé ó wọlé dọ̀ wá. Má jẹ́ á kábàámọ̀ láyé pé a ṣe ìsìláàmù, má sì jẹ́ á kábàámọ̀ lọ́run pé a ṣe ìsìláàmù. Bi haqqil hayyil qayyumi alladhi la ta'khudhuhu sinatun wala nawm. Ìkẹ́gẹ́ Ọlọ́run kó máa bá aṣíwájú wa, ẹni tí Ọlọ́run ṣàlẹ́sà fún wa, tọ́lọ́run gbé dìde sí wa, kó máa jẹ́ àánú kó sì máa jẹ́ ìkẹ́. Ànábì wa Muhammad sallallahu ta'ala alayhi wa sallam. Ọlọ́run bá wa kẹ́ ànábì kó sì bá wa kẹ́ gbogbo àwọn àlùmọ́ rẹ̀, kó bá wa kẹ́ àwọn aráalé ẹ̀ àti gbogbo àwọn tí wọ́n tọ orí pa wọn níjọ́ tá ànábì ti fi iṣẹ́ náà lọ́lẹ̀ títí àsìkò tọ́lọ́run fi ní kó parí iṣẹ́ tóun náà fi padà sọ́dọ̀ Ọlọ́run. Àwọn tí wọ́n ń gba iṣẹ́ náà tí wọ́n gbà Ọlọ́run dákun bá wa ṣàlékún kẹ́gẹ́ fún wọn la ilaha illallah. Àwa ṣàdúrà fún àwọn tí wọ́n jẹ́ mọ̀yàmọ̀yà nínú ayé wa, àwọn tọ́lọ́run bá lò ń sábàbí tí màá fi dín tó rọrùn báyìí, pàápàá ní Nàìjíríà, nílẹ̀ Yorùbá, láfíríkà, látọ̀rí Maulana Sheikhuna Adam Abdullahi Al-Ilori Sheikhul Islam rahimahullahu ta'ala. Ọlọ́run bá wa kẹ́ wọn, kó bá wa kẹ́ àwọn tí wọ́n bí wọn, kó sì bá wa kẹ́ àwọn àfa wọn, kó sì bá wa kẹ́ àwọn ọmọkéwu wọn tí wọ́n ti lọ, kó sì bá wa kẹ́ àwọn ọmọ bíbí inú wọn náà tí wọ́n ti lọ. Bá wa ṣe wọn lọ́mọ àlìjẹ́nnà la ilaha illallah. مولانا شيخنا كمال الدين الهدبي وشيخنا يوسف الأبواجي وشيخنا مصطفى زبلول السنوسي رحمة الله تعالى عليهم أجمعين. مولانا فضيلة شيخ موسى نيدو وعبد اللطيف ياموني وشيخنا جرجيسا خودو àti gbogbo àwọn àfáà wa tí wọ́n lọ tí wọ́n kọ́ wa lẹ́kọ̀ọ́, àtàwọn tá a kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ wọn, tá a ṣàǹfààní lọ́dọ̀ wọn, àtàwọn tí wọ́n láníyàn rí sínú ayé wa tí wọ́n ti lọ́dọ̀ Ọlọ́run dákun bá wa pa wọ́n pọ̀ kẹ́. Bàbá wa mudirul markaz adamallahu hayatahu wa athbit lana afiyatahu wa ni'matahu ya rabbil alamin ila yawmiddin. Kọ́lọ̀ dákun bá wa jórí bẹ́ẹ̀. Àlékún àlàáfíà àti ìdẹ̀ra kọ́lọ̀ bá wa ṣe fún bàbá wa. A sì dúpẹ́ pé Ọlọ́run ti ní kí àwọn bàbá wa kan ṣe dáadáa. Ọlọ́run bá wa ṣàlékún dáadáa. Irú èyí Ọlọ́run dákun abẹ́wọ́ Ọlọ́run mọ́jú ó tún padà wá mẹ́ láéláé. La ilaha illallah. Atẹ́gùn tí ó máa fẹ́ sí baba lára yóò máa jẹ́ atẹ́gùn àlàáfíà. Oòrùn tí ó máa ràn sí wọn lára yóò máa jórùn àlàáfíà. Gbogbo tí wọ́n máa lò, omi ní, irin ní, gbogbo àlàáfíà ní kọ́lọ̀ tí ó máa jẹ́. La ilaha illallah. Muhammad Rasulullah sallallahu alayhi wa sallam. Wala hawla wala quwwata illa billahi al-aliyyil azim. Naam. Àwa ṣàdúrà fún gbogbo ẹ̀yin ọmọ ìyá wa tí ẹ pé àwa náà lájọ ń pàdé ra wa lórí ìfẹ́ Ọlọ́run, ìfẹ́ ànábì, ìfẹ́ Islam.
Ọlọ́run dákun bá wa ṣíjú àánú oko wa ojú tá a fi ń wọra Ọlọ́run dákun má jẹ́ ó fọ́ owó là ń ná tá a fi ń ra dátà Ọlọ́run dákun má gba owó lọ́wọ́ wa o gbogbo àti abá bùkátà owó Ọlọ́run dákun má jẹ́ àfọwọ́ kàn sàlẹ̀ àbùkátà orí Ọlọ́run jẹ́ àmọ́ rí pẹ̀lú ọ̀nà ìyanu kọ́lọ́n bá wa jó rí bẹ́ẹ̀ lọ́la la ilaha illallah. A rí i pé ẹ̀kọ́ àtòní náà àkọlé yẹn ń dá lórí pé ìpìlẹ̀ ẹ̀dá ènìyàn Ádámà ni tàbí Ọ̀rúnmìlà. A rí i pé nínú ayé lónìí pàápàá lọ́dọ̀ àwọn ará Yorùbá tí àwa ti jáde wá wọ́n gbà wípé ọ̀dọ̀ àwọn ni ayé ti bẹ̀rẹ̀ ló ti pinlẹ̀ pé kì í ṣorí Ádámù. Àwọn gbà wípé Elédùmarè bó tiẹ̀ já sí pé a ti yanjú yìí nì pé Ọ̀rúnmìlà fúnra rẹ̀ gan ní ń jẹ́ Olódùmarè àti ṣàlàyé lórí ẹ̀ tí ó sì ní àní lọ́dọ̀. So a sì tú kí là ń pè ní Elédù Olúodù tó máa rè ẹni tí ó dífá tí ó wà ń tó sọnù jáde tá a bá fẹ́ wá Ọ̀rúnmìlà ní ń jẹ́ bẹ́ẹ̀ torí pé wọ́n sì mú látara rẹ̀ tó parí ó kọ bàbá rẹ̀ tí wọ́n pè ní Òṣùmàrè àti pàtàn lórí ìhun àtún nídìí ká tó wá padà wá sẹ́yìn mọ́. Nínú tẹ̀mí tí yóò bá tún mú wá náà ni wípé Odùduwà tó yẹ kó ń gan náà Ọ̀rúnmìlà yẹn wọ́n lóun ló rán Ọ̀rúnmìlà wálé ayé kó wá bá òun dá ayé. Wọ́n á ló má dìyẹ kan dání wọ́n á da àgbàdo lẹ̀ adìyẹ nìní wá ń fẹsẹ̀ tán àgbàdo omi láyé ló wá ń fẹ́ ló fẹ́ ibẹ̀ nì náà ló padà wá di Ilé Ifẹ̀ gẹ́gẹ́ bí ìròrí wí àròsọ tá a lè sọ pé àlọ́. Ìtàn mi dẹ̀ tún sọ fún wa yìí pé àwọn ará Yorùbá wọ́n ní wọ́n wá láti ìlú Mákà gẹ́gẹ́ bí ara àtàn mi táwọn Yorùbá náà pa náà ni o. Wọ́n ní Nàmúrúzù wọ́n lọ́mọ ògbónágbòǹgbò kan nínú àwọn káfìrí Mákà. Wọ́n nígbà tá Ànábì wá ń jà àwọn èèyàn lógun báwọn ti wí náà ni Nàmúrúzù yarí. Wọ́n á gbà pé Yáríbù yẹn ọmọlẹ́yìn Nàmúrúzù ni pé kàkà kílẹ̀ ó kú ilẹ̀ ó ṣá. Náà ni wọ́n sá kó ní Mákà ńgbà tí wọ́n rí pọ́ wá Ànábì ti lékè. Náà ni wọ́n bá rìn àjò títí wọ́n sọ̀kalẹ̀ sí Masar táǹpẹ̀ ní Egypt. Wọ́n sọ̀kalẹ̀ bẹ́ẹ̀ wá tí wọ́n fi wá dé Ilé Ifẹ̀. Ìtàn kan nìyí bó tiẹ̀ já sí pé gbogbo ìtàn tí Yorùbá máa ń pa yẹn irọ́ náà gbogbo ẹ̀. Èyí tí wọ́n mú wá yìí Nàmúrúzù èé sara Mákà ará Iran ni. Nàmúrúzù èé ṣe Mákà. Ìtàn Nàmúrúzù ibi tẹ́ ti gbọ́ Iran lẹ́ ti gbọ́. Léyìí tí wọ́n máa fi hàn yín pé gbogbo ìtàn tí wọ́n mú wá irọ́ ló fà á. Kí wọ́n ló bí àwọn ìtàn yìí. Ìtàn yìí náà ni wọ́n ń pè ní alimẹ́ni ajulẹ̀ astori. Àwọn ká gba ọ̀nà ká gbèrò rí kalẹ̀ ká pa àlọ́ tí ó máa jẹ́ aslu tarikhil umam tí ó máa jẹ́ ìpìlẹ̀ ìtàn ìran ọmọ ènìyàn. Kí ló fà á nìyí pé nígbà tí bàbá wa Maulana Sheikhuna Adam Abdullahi Al-Alori nígbà tí wọ́n ń ṣàlàyé ọ̀rọ̀ fún wa nínú tírà àwọn tí wọ́n pè ní aslu qabaili Yorùbá wal qabail al-mujawara laha fi Nàìjíríà. Ìpìlẹ̀ ìran Yorùbá àtàwọn ará míì tí wọ́n dìjọ ń gbé lágbègbè ara wọn Nàìjíríà. Bàbá wa lọ lórí aslul insan ìpìlẹ̀ ọmọ ènìyàn al-awwal aslul insan al-awwal ìpìlẹ̀ ọmọ ènìyàn àkọ́kọ́ wal madhhabul usturi àti ọ̀nà tí wọ́n gbà láti máa ronú.
láti gbérọ́ kalẹ̀ láti mú ìtàn wá gẹ́gẹ́ bá a ti gbọ́ lọ́dọ̀ àwọn Yorùbá yìí pé wọ́n ní bá àbá tàn á bá àrọ́bá nítorí pé kí ni o wọ́n lárọ́bá yẹn gangan ni bàbá àtàn. so àmọ́ ibi tí mo wá fẹ́ lò nínú tírà yẹn náà ni tí a bá lọ sínú page 18 a rí i pé gbogbo ìran tó wà láyé náà ni wọ́n ní ìtàn báyé ti bẹ̀rẹ̀ lọ́dọ̀ tí kò wá sì ń roko ìbẹ̀rẹ̀ ayé sọ́dọ̀ ara rẹ̀. gẹ́gẹ́ bá àwọn ìbáyọ̀ pé tí wọ́n bá gbé ọkọ́ fún wèrè yóò kọ obè sí ọ̀dọ̀ ara rẹ̀ ni. gbogbo ìran tó wà láyé ni wọ́n gbà yí pé ọ̀dọ̀ àwọn ẹláyé ti pinlẹ̀ láti mẹ́jẹ́ni tí ó wà inferior sí ìran mi, láti máa gbà pé ìran mi ó lọ́lá jù ìran lágbájá lọ, ìran mi ó lọ́lá jù ìran tàmẹ́dú lọ, kò sínú ìran kan tí ò sí. kó wá ló fẹ́ gbéran tiẹ̀ ga ni ó wà máa yẹ̀ran tó kù ńlẹ̀. àmọ́ àwọn àtàn yìí a rí i pé kó wá ló tún tan ara wọn ṣe. Yorùbá nìkan ni òtún tí wọ́n ṣe. irọ́ tí ìran kankan pa kó wá tún ìtàn yẹn ṣe. Mọ̀lánà Sheikh Adam wa ń ṣàlàyé wípé والذين يتناولون كتابة تاريخهم بالتصحيح قبل التسجيل كانوا على قسمين. bàbá ní àwọn tí wọ́n mú ìtàn wá láti ṣe àtúnṣe ìtàn wọn ṣáájú kó tó di pé wọ́n ń kọ nǹkan kalẹ̀ ọ̀nà méjì ni wọ́n pín sí. wọ́n ní àwọn àrán kan ń bẹ i'tamadu ala al-kutubi as-samawiyya fi tashihi tarikhihim al-asli aw al-far'i. wọ́n láwọn kan o nígbà tí wọ́n tún ìtàn ìlú wọn ṣe wọ́n lọ farati àwọn ìwé tó wá láti sánmọ̀ láti fi ṣàtúnṣe ìtàn wọn tí ń jẹ́ tàn pinlẹ̀ tàbí ìtàn wọn tó ń jẹ́ ìtàn èyí tí ó máa jẹ́ far'i tí ó yẹ pé ìtàn ẹ̀ka fàtàdú wọ́n sì bọ́ sójú ọ̀nà. wọ́n láwọn kan bẹ i'tamadu ala al-bahth al-ilmi fi at-tarikh. àwọn wọ́n lọ farati ká ṣèwádìí mímọ̀ níbi ìtàn èyí tí ó máa jẹ́ at-tabi'i tí ó máa jẹ́ natural. àwọn eléyìí náà pé àwọn nǹkan yìí àwọn nǹkan ìbílẹ̀ àwọn nǹkan àdámọ́ àwọn eléyìí ó di pé àwọn náà lọ wá àwọn àrò míì ó nira fáwọn ẹ̀yẹ láti débi tí wọ́n ń lọ lórí ìtàn yẹn torí pé wọ́n rí tí ó kún wọn lọ́wọ́. irú yẹn náà ni èyí táwọn Yorùbá jókòó lé lórí. Sheikh Adam wa ń sọ̀rọ̀ lọ́yìn pé alladhina sa'ahu tarikhahum ala dawhi al-kutubi as-samawiyya. àwọn tí wọ́n wá tún ìtàn wọn ṣe tí wọ́n lo àwọn ìwé tó wá láti sánmọ̀ bàbá wa ń sọ̀rọ̀ wọn. nínú wọn ni al-misriyun àwọn ará Masar, àwọn Egyptian, fi madhhabihim al-astori. tí wọ́n bá lọ sí àgbélẹ̀rọ tó wà lọ́dọ̀ tiwọn tá ń pè ní ìtàn àrọ́bá al-qadimi tó jẹ́ tàn àtijọ́ lọ́dọ̀ àwọn ará Egypt. yaz'umuna annahum asl al-khalaiq. àwọn náà gbà pé àwọn Ọlọ́run fi pinlẹ̀ ẹ̀dá ayé bí Yorùbá náà ti nígbàgbọ́ pé àwọn làwọn jẹ́ pinlẹ̀ ẹ̀dá ayé. wọ́n láwọn tá à ń sọ yìí kanu ya'buduna ila ash-shams. wọ́n á máa bọ Ọlọ́run oòrùn. ẹ̀rí pé àwọn aláìmọ̀ kan tí wọ́n bá fẹ́ tako Islam wọ́n ní ìlà lọ́lọ́run ìlà torí pé kò yé wọn. gbogbo ń ta bá ń pè ní ìlàhù wọ́n á máa pe Ọlọ́run bẹ́ẹ̀ wọ́n á máa pe gbogbo nǹkan míì táwọn èèyàn ń pè lọ́lọ́run ní ìlàhù. àmọ́ Allahu Ọlọ́run nìkan ni Lárúbáwá máa ń pè bẹ́ẹ̀ ni wọ́n fi máa sọ pé la ilaha kò sí Ọlọ́run míì tá a lè sọ pé òun ló dá ayé tá a lè sọ pé òun ló dá ọ̀run. kò sí Ọlọ́run míì tá a tún lè forí kanlẹ̀ fún tó sì lẹ́tọ̀ọ́ sí illa Allah yàtọ̀ sí Ọlọ́run. àwọn máa ní ìlàhù yẹn kí ni ìlà látara wípé wọn ẹ̀mẹ́ ń pa èdè Lárúbáwá wọn. bó ti já sí pé bẹ́ẹ̀ la rí inú àwọn aláìmọ̀ kan lónìí. irú ẹnìkan ńgbà tí ó máa sọ̀rọ̀ ó ní Sheikh Adam
rahmatullahi ta'ala alayhi ó ní Sheikh Adama ó ní wọn èé ṣe àfa ẹ̀sìn wọ́n láfàá ni wọ́n tí wọ́n gba oyè níbi èdè Lárúbáwá àwọn kọ́ ni pé ẹ mọ̀ yí pé ẹni yẹn ọ̀rọ̀ aláìmọ̀kan ló jáde lára rẹ̀ tí ẹ bá wá ṣe aláìmọ̀kan ó ń láti já sí pé àbòsí wà nínú làákàyè ẹ̀ tábòsí ò bá sínú làákàyè rẹ̀ ó ń láti já sí wípé ọ̀rọ̀ dàrú mọ́ ẹ lọ́wọ́ ọ̀rọ̀ òye. Umar radiyallahu ta'ala anhu alladhi huwa al-khalifatu athaniya Umar tí ń jẹ́ khalifa ẹlẹ́ẹ̀kejì ọlọ́mọba ayọ́nu sí nínú ọ̀rọ̀ kan tá a gbọ́ látọ̀dọ̀ wọn ni wọ́n jẹ́ wá pé ta'allamu al-arabiyya fa innaha min dinikum ọ̀gá wa Umar ọlọ́mọba wa kẹ́ wọn ó ní ẹ lọ́ọ́ kọ́ ẹ̀kọ́ èdè Lárúbáwá torí kí ni fa innaha min dinikum torí pé lára ẹ̀sìn yín ni àfa àti bí ní Sheikh Adama òun ètí ẹ̀ ṣàfa tọ́lá pé Ọlọ́run bá kẹ́ ẹ kórìíran ní táǹpẹ̀ ní Adama ni kò ní tú Kùránì lọ́nà tí ó dá. Umar radiyallahu ta'ala anhu ó ní ta'allamu al-arabiyyata fa innaha min dinikum ẹ lọ́ọ́ kọ́ ẹ̀kọ́ Lárúbáwá nítorí kíni o torí pé nínú ẹ̀sìn yín ni àṣẹ kéèyàn kẹ́kọ̀ọ́ Lárúbáwá gan ìbádà ni. ó ní torí kíni o ó ní la yufhamu al-Qur'an èyí wọn lè gbọ́ al-Qur'an yé illa bi fahmi al-arabiyya àyàfi téèyàn bá gbọ́ Lárúbáwá yé wọn lè ṣe kíni o èèyàn ò lè gbọ́ al-Qur'an kò lè gbọ́ yé illa bi fahmi al-lughati al-arabiyya àyàfi tó bá gbọ́ èdè Lárúbáwá gan tó gbọ́ yé. Nígbà Ọlọ́run tó fẹ́ bá wa sọ̀rọ̀ náà Qur'an ó ní mo sọ Qur'an kalẹ̀ fún yín lédè Lárúbáwá arabiyyan la'allakum ta'qilun ó lóun sọ Qur'an kalẹ̀ lédè Lárúbáwá wọ́n á ní Lárúbáwá ni bàbá gbọ́ ẹni tẹ́ ẹ ló gbọ́ Lárúbáwá tí yẹn bá sì gbọ́ Lárúbáwá ni ó fi tú tafsir Qur'an ẹni tẹ́ ní kì í ṣàfẹ́sìn ó kọ kìtàbù tawhid tírà tawhid ó kọ kìtàbù al-fiqh ó kọ tírà àgbọ́yé ẹ̀sìn ó kọ tírà lórí àkídà ó kọ tírà lórí filasuf ó kọ tírà lórí ìtàn aláfàátàn ni ṣáná bí ó pàtàn lárí suratul qasas ṣe ká wá torí ẹ gbogbo ìran tí ń bẹnu al-Qur'ani láyé ni Maulana Sheikh Adama ni wọ́n fi kọ tírà wọn jáde kó nínú al-Qur'an tẹ́ bá ń sọ̀rọ̀ yìí pé tarikh fil Qur'ani qisasun nínú al-Qur'an ìtàn bẹ́ẹ̀ tẹ́ bá ń sọ̀rọ̀ philosophy nínú al-Qur'an ìbẹ́ẹ̀ tẹ́ bá ń sọ̀rọ̀ tawhid nínú al-Qur'an ìbẹ́ẹ̀ tẹ́ bá ń sọ̀rọ̀ lugha nínú al-Qur'an ìbẹ́ẹ̀ torí pé al-Qur'an a máa ń lo àwọn èdè míì ó lo èdè míì tí ó máa jásí pé èdè ẹyọ kan náà ni yóò sì máa lò lọ́nà bíi mọ́kàndínlógún títúmọ̀ wọn ò sì ní jọra wọn tó ẹ pé ẹni tí ò bá wá ṣọ́ra yóò sì máa tú lórí nǹkan kan náà irú ẹ̀ náà ni kó máa lo kẹlmọ́tù jihad káwọn àfáà máa fi tú ogun tó sì jáde pé níbi tó ti ń lò kò sọ̀rọ̀ ogun bẹ́ẹ̀ nǹkan míì ní wí irú ẹ̀ náà ni kó máa lo kẹlmọ́tù ìdáyà lápẹẹrẹ ó sọ fún Ànábì ó ní innaka la tahdi man ahbabta kẹlmọ́tù ìdálólò ó lóò lè fọ̀nà mẹ́ni ó bá ń wọ̀ ọ́ walakinna Allaha yahdi man yasha Ọlọ́run ní máa fọ̀nà mẹ́ni òun kẹ́límà kẹyẹ náà ló tún ló ń bò mí pé innaka la tahdi ila siratin mustaqimi ùdá àtọ̀hún ni ó ti yàtọ̀ sí la tahdi ìyẹn ni pé tiẹ̀ ni kí wọ́n máa ṣàlàyé fáwọn èèyàn ojú ọ̀nà tó tọ́ àfáà tí ò bá wá mọ Lárúbáwá ní kó sì mọ bàlágà yẹn yóò máa fi túmọ̀ wípé ìrẹ́ ó máa fi ọ̀nà mọ àwọn èèyàn Ọlọ́run sì ti já mọ̀ yìí pé ó lè fọ̀nà mẹ́ni òun ọ́ ó wá ní innaka la tahdi ìyẹn ni pé ìrẹ́ ń tiẹ̀ ó máa ṣàlàyé àlàyé albayan àlàyé ló máa ṣe fáwọn ènìyàn ila sirati mustaqimi láti máa pè wọ́n sójú ọ̀nà tó tọ́ ìtumọ̀ wọn ò sì jọra
bẹ́ẹ̀ kalimatu huda kan náà ni irú ẹ̀ náà ní bẹ́nu suratul Fatiha pé ihdina siratal mustaqima nígbà tí wọ́n bá tu wọ́n á ní kọ́lọ̀ ń fi wá mọ̀nà lọ́bọ̀ ihdina ti ń bẹ́ẹ̀ àfùbàtù ọlọ́run fẹ́ ṣe é wá rinlẹ̀ ala siratil mustaqim lórí ojú ọ̀nà òtítọ́ nígbà tí wọ́n bá tu wọ́n tu pé ọlọ́run o fi wá mọ̀nà o àwọn kèfèrí wa máa béèrè yìí pé tó bá pé lóòótọ́ làwọn mùsùlùmí mọ̀nà ni wọ́n ṣe tún tọrọ kọ́lọ̀ ń fa àwọn mọ̀nà wàláàlì ùdá tí ń bẹ́ẹ̀ lọ́dọ̀ àwọn lárúbáwá àfùbàtù ìfẹsẹ̀rinlẹ̀ ní jẹ́ bẹ́ẹ̀ bí ìgbà tọ́lọ́run sọ yìí pé wàtẹ́bítà aqdamana fansurna ala alqawmil kafirin so ìyẹn fi hàn pé ẹni tó bá wá ń sọ pé Maulana Sheikh Adama kìí ṣàfẹ́yẹ̀sìn kìí ṣàfóhùn ṣàríà ẹ ti mọ̀ pé ẹni yẹn ò lálàáfíà nínú kó ṣàárẹ̀ níbi ọ̀rọ̀ mímọ́ tàbí kó ṣàárẹ̀ níbi àgbọ́yé tàbí kó ṣàárẹ̀ níbi kéèyàn mẹ́jọ ló ti tọ́ Al-Qur'an sọ pé fi kulubihim maradun àárẹ̀ ń bẹ́nu ọkàn wọn fazadahumullahu marada ọlọ́run wá ń lékún àárẹ̀ yẹn zadahumullahu marada àárẹ̀ yóò wá máa lékún toró ń fúnra rẹ̀ ti ní problem nínú ẹ̀mí ṣàpé bí àwọn ṣe pé èdè Lárúbáwá ni wọ́n gbọ́ ó dá o gbogbo tíra tí ń bẹ láyé kí náà fi kọ́ lọ́dọ̀ àwọn Lárúbáwá kí ni wọ́n fi kọ́ àdìsù kí ni wọ́n fi kọ́ alukur'an kí ni wọ́n fi kọ́ tafsir àwọn tí wọ́n kọ́ ò gbọ́ Lárúbáwá wọ́n kọ́ kí ni wọ́n fi kọ́ àkídà gbogbo àwọn àfáà tí wọ́n wà láyé kí náà fi ń kọ́ tíra ṣèbí wọ́n gbẹ́ Lárúbáwá náà ni wọ́n fi rí kọ́ ìyẹn fi hàn pé Umar radiyallahu ta'ala anhu ó ní ta'allamul arabiyyata fa innaha min dinikum ẹ lọ kọ́ ẹ̀kọ́ èdè Lárúbáwá torí kí ni ara ẹ̀sìn yín ni torí pé kí ni o la yufhamul Qur'an alukurani ò ṣe é gbọ́ yé illa bil arabiyya àfi tí yẹn bá gbọ́ Lárúbáwá yé ó rí ni àìmọye nǹkan làwọn àfáà tù tí ò lọ látara pé wọ́n ń sọ pé ṣàríà wọ́n fi èdè Lárúbáwá tù ó sì dàrú jámúrú ẹ̀ kan wá irú ẹ̀ náà ni wípé Ọlọ́run bá ń sọ̀rọ̀ náà Qur'an wọ́n ní wà shajaratal mal'unata fil Qur'an igi tá a gégùn fún náà Qur'an ni àwọn àfáà sọ pé shajaratu zakumi ni wàláàlì Ọlọ́run bá ń sọ ń bẹ̀ yí pé ash-shajaratal mal'unata fil Qur'an àwọn ìran tá a gégùn fún náà Qur'an àwọn ará wo ni àwọn Yahudi wọ́n ní shajaratal mal'unata fil Qur'an wọ́n láwọn ará tá a wí yìí o lẹ́yìn tá a gégùn fún wọn tán nukhawifuhum àtúndẹ́rù bà wọ́n fama yaziduhum illa tughyanan kabira tòun tí bá a ti ń dẹ́rù bà wọ́n yẹn ìdẹ́rù bá ní o tún jẹ́ nǹkan kan lójú wọn kọjá pé wọ́n ń ya ọ̀daràn sí àfáà tó sọ pé Lárúbáwá ni Sheikh Adama gbọ́ ẹ dákun ń tá a tú yìí ní Ibnu Kathiri tú o òun náà sì lọ̀pọ̀ àwọn àfọ̀n tafsiri náà tú pé ṣàjàràtù zakumi tọ́ àmúlẹ̀ àthimi pé gilọ́ Ọlọ́run ń sọ ṣé gilọ́ Ọlọ́run ń dẹ́rù bà ṣé gilọ́ ń ya ọ̀daràn sí. ni wọ́n fi ta'allamul arabiyyata ẹ lọ kọ́ ẹ̀kọ́ Lárúbáwá fa innaha min dinikum torí pé lára ẹ̀sìn yín ni torí pé alukurani ò lè ṣe é gbọ́ yé bẹ́yìn ò bá gbọ́ Lárúbáwá yé kò rọrùn rárá níjọ́ tí wọ́n ti ń sọ̀rọ̀ sólùkọ́ ìnáyìí Al-Iskandariya ni wọ́n ń pè Alexander tó sì jásí pé Suleiman anabi Suleiman ni a sì mú ẹ̀rí rẹ̀ wá ń gbà náà pé bàbá rẹ̀ anabi Dahud ní babẹ́ òun ni wọ́n ń pè ní kíni o Zulhaid lọ́dọ̀ wọn ní Yaman zuma wà nù ọkọ wọn Zulqarnain Zunnun lára anabi kan ti ń jẹ́ Zunnun anabi Yunus ari Zulhaid bọ́lọ́hun ti lónú Kùránì nínú àmọ́ ń gbà táwọn afọ òtún wọ́n gbé e lọ sórí wípé ẹni tí wọ́n ń sọ ní káfíìrì kan ní wọ́n á pè ní Alexandra ọlọ́run dákun kó ṣíjú àná Maulana Sheikh Adama ọlọ́run járí ìjọba wọn pẹ́ o má jẹ́ kí ìjọba wọn parẹ́ láéláé la ilaha illallah bàbá wa ní àwọn al-Misriyun
fi madhhabihim al-astori al-qadim àwọn ará Egypt nínú ìtàn àgbélẹ̀rọ tiwọn kanu yaz'umuna annahum asl al-khalaiqi àwọn gbà wípé ọ̀dọ̀ àwọn láyé ti bẹ̀rẹ̀ wa kanu ya'buduna ila ash-shamsi wọ́n sì ní ọlọ́run tí wọ́n ń bọ ọlọ́run oòrùn làwọn ń bọ kí ló kọ ọlọ́run oòrùn náà yasumunahu Osiris wọ́n ń pè ní Osiris alladhi qatalahu akhuhu tó yẹ pé Osiris yìí ọmọ ìyá ẹ̀ ló pa ọmọ ìyá rẹ̀ tó pa yìí wọ́n ń pè ní Sit táwa ń wí fasorati zawjatu Osiris tabghi ìyàwó Osiris wá bẹ̀rẹ̀ sí ní sunkún ẹ máa gbọ́ o báyé ṣe bẹ̀rẹ̀ lọ́dọ̀ àwọn ará Egypt nù o ńgbà tí Siti pa ẹ̀gbọ́n rẹ̀ Osiris tí wọ́n pè ní ìlàhù Shamsi ọlọ́run oòrùn táwọn ń bọ ìyàwó rẹ̀ wá ń ké wa kana min dumu'iha narun Nail ẹkún tíyàwó rẹ̀ sun ló bá a di rifa Nail ṣé wọn yí pé ìtàn yẹn náà jọ tí àwọn ará Ilé-Ifẹ̀ wọ́n ní walamma ihtadaw ila anna khasbahum wa rakha'ahum kana min faydayni Nail dhallu ya'buduna Naila nígbà tí wọ́n wá rí pé báyìí àwọn bá fẹ́ rọrùn káwọn bá fẹ́ máa ráyè rẹ̀ rún lò àfi káwọn máa bọ omi Nail nì torí pé omi yẹn ń fẹ́ máa yá wọ̀lú ṣé wọn pé tó bá dé Ilé-Ifẹ̀ náà wọ́n gbà pọ́bìnrin kan ló domi Ọ̀ṣun àwọn òpùrọ́ odò tọ́lọ́run ti dá síbẹ̀ kárábìnrin ọ̀hún gan tó dáyé àmọ́ tán ò tí ì débẹ̀ irú ẹ̀ náà ní ká máa sọ yìí pé Ṣàngó òun ló bí àrá wàláálí ikú ẹ̀sìn ni Ṣàngó kú bó ti lágbára tó ó lẹ́rú méjì tí wọ́n ń pè ní Gbọ̀ǹká àti Tìmí ìkan nínú àwọn méjèèjì gbàjọba lọ́wọ́ rẹ̀ ni ló jẹ́ bànújẹ́ fún Ṣàngó pé kí ni ká ti gbọ́ ló lọ́ọ́ pokùnso nínú aginjù níbi ó ti wá pokùnso táwọn èèyàn wá discover yìí pé Ṣàngó pokùnso ó sì jásìkò òjò làwọn èèyàn wá ń ṣe ẹ̀yẹ yá Olú ti pokùnso Ṣàngó ti pokùnso làwọn èèyàn wá fi ń dẹ́rù bà wọ́n pé ẹ má sọ pé ó pokùnso mọ́ ẹ máa sọ pé Olú kò so torí pé bí wọ́n bá ń sọ bẹ́ẹ̀ Ṣàngó máa bínú àrá ó máa san ẹbí ra yín léèrè ṣé àrá kì í san kan tó bí Ṣàngó ó wá gbọ́ kẹ́límẹ́tù ráàdù àrá èdè Lárúbáwá ni kì í ṣèdè Yorùbá nínú Al-Qur'an súrátù ráàdù ń bẹ Yorùbá ò ní èdè fún àrá èdè Lárúbáwá ni wọ́n máa ń lò tó o bá lọ sínú súrátù ráàdù níbi Ọlọ́run ti ń sọ yìí pé wà ráàdù tẹ́ ń sọ ní tẹ́ ń pè ní àrá yìí mo fẹ́ mú àyà wọn súrátù ráàdù yìí láì pé chapter kí lẹ́yìn nìna chapter 13 lẹ́yìn Yusuf náà gbólóhùn àrá kìí ṣèdè Yorùbá kẹ́lẹ́ mọ̀ bí Yorùbá ṣe fẹ́ràn irọ́ tó láyé gbólóhùn Lárúbáwá ni kẹlímẹ́tù ar-ra'd tó bá dẹ̀ wo Al-Qur'an Ọlọ́run sọ̀rọ̀ ráàdù ń bẹ ìyẹn Qur'an chapter 13 tá a bá lọ ka àyà ẹlẹ́ẹ̀kẹ́lò náà naam àyà tá a kà ń bẹ òun náà ni àyà 13 Qur'an 13 àyà 13 ewu bọ́lọ̀ ń ṣe jọba àmì tó ó pe súra yẹn ní súratu ra'd ar-ra'du àrá èdè Lárúbáwá ni kì í ṣe èdè Yorùbá súratu ra'd ó tún wá sọ̀rọ̀ àrá yẹn gan nínú àyà 13 ráàdù fúnra ẹ̀ náà ń jẹ́ àyà Qur'an 13 àyà 13 wá gbọ́n tọ́lọ̀ ń sọ ń bẹ̀ Ọlọ́run wá ní wa yusabbihu ar-ra'du bihamdihi ar-ra'du yẹn òun a máa ṣàfọ̀mọ́ pẹ̀lú ìmọ̀ ẹ̀yìn lọ́hùn torí pé màláìka Ọlọ́run kan ní jẹ́ bẹ́ẹ̀ ar-ra'du malakun min malaikati rahman
màláìkà kẹ́nu màláìkà ọlọ́run ní jẹ́ráàd wọ́n wá ní aráàdù yìí màláìkà yìí o yusabihu bi amdi yóò máa ṣàfọ̀mọ́ pẹ̀lú ìmọ̀ yín lọ́hùn pé subhanallah wa bihamdihi subhanallah wa bihamdihi ọlọ́run wá ní tí ń bá wá ń ṣàfọ̀mọ́ ní wal malaikatu min khifatihi gbogbo màláìkà ọlọ́run tó lọ́n dání ó máa bẹ̀rù àyà wọn máa já ni ẹ̀rù ó máa bà wọ́n torí pé láàrin àwọn màláìkà náà ọlọ́run tún dá àwọn abàmì láàrin àwọn náà bó ti dá abàmì láàrin ọmọ ènìyàn wọ́n ní wàyúrísílù sọ̀wá ẹ̀kọ́ màláìkà yẹn bóun bá wá ń ṣàfọ̀mọ́ yẹn ẹnu tiẹ̀ ní àwọn ìtawara nì ni ó ti máa jáde wá ọlọ́run ní fayusibu biha man yasha ẹ̀tawara ara ìní àwa máa lọ bábi tó bá wọn ọlọ́run bàbá ńlá arọ́ ni kí wọ́n lẹ́nìkan àrá ló sán pa káwọn oníṣàngó wa máa folúwa rẹ̀ jẹun jẹ́ ń sọ àwọn tààrà sán pa lu yìí táàrọ̀ oníṣàngó kan ilé èdè jẹ́ ń wò lọ́dọ̀ wa ń bí báyìí àgbọn kan ń bẹ àrá ló sán pa níjọ́ àrá sì sán tó sán lu àgbọn náà àgbọn yẹn ṣẹ́ torítorí ni nígbà táwọn oníṣàngó mọ̀ pé àwọn ò lè rówó gbà lọ́wọ́ ẹnìkankan èéṣe tí wọ́n wá bá wa wúgi igi náà lọ́dọ̀ àwọn alájọ oníbọn lọ́dún kan àrá sán ó sì wọlé ó fọ́ tẹlifíṣàn ẹ dákun ṣé tẹlifíṣàn ló jalè ni tá a fi wá ní wọ́n ní àrá tì kódà níjọ́ tá à ń sọ yìí ó ba alájà oníbọn lẹ́yìn wọ́n sì wà láyé wọn àti ìkú ọlọ́mọba àṣíjú àánú wọn tó yẹ pé ó falà sí wọn lẹ́yìn tó lámì wọ́n á sì ṣe ọ̀rọ̀ pé kíní kà á máa wá ẹ̀rọ àbí nǹkan kan ò sí ń bẹ̀ irọ́ lásán ni àwọn oníṣàngó máa fi yíwún jẹun ni ok àrá tó sán lulẹ̀ tó kálé èé ṣe táwọn oníṣàngó wà kàn ànílé ẹdẹjà ń wò ń bí yà yín ṣe àrá ṣe ló ṣe àgbọn kan ń bẹ tágbọn yẹn ò wù mọ́dọ̀la ọlọ́ni àrá tá ń sọ yìí yúrísìlù sọ̀wá ẹ̀kọ́ ẹ̀tàwárẹ̀ ẹnu ẹni òun ni ó máa dà jáde fàyùsíìbù bíi amẹ́yìn yẹ̀ṣà a sì máa ba ń tọ́lọ̀ ń bá fẹ́ kó bà ní. kẹ́nìkan wá ní wọ́n ní àrá ni wọ́n ní àrá ni irọ́ ọgbọ́n jìbìtì yorùbá wọ́n fi jìbìtì pinlẹ̀ lẹ̀ yorùbá ó gbogbo nǹkan wọn náà bí jìbìtì ìyẹn làfo ń jìbìtì náà ti pọ̀ nù ran yorùbá torí pé jìbìtì tí wọ́n fi bí wa yẹn náà ń tà ó ń ràn lára ẹlòmíì tí ò fi ìwà jìbìtì nílẹ̀ bí irọ́ àfikọ́ lọ́hún ó là wá ń bẹ̀ ọlọ́ni wa hum yujadiluna fillah àwọn wọ̀nyí ń jà wá níyàn lórí ọ̀rọ̀ ọlọ́run lórí agbára ọlọ́run wọ́n wá ń pe agbára ọlọ́run wọ́n ń lọ ọmọ Ṣàngó olúkòso ẹni tí wọ́n bí ń lẹ̀ tápà wọ́n wá lóhun ní jẹ́ káàrà ó máa sán ẹbí wọn léèrè òjò èé máa rọ̀ kan tó bí Ṣàngó ni àbójú èé rọ̀ kí wọ́n tó bí ya Ṣàngó ṣèbomi tó wà nù lẹ́lẹ̀ yìí náà ní máa gòkè lọ ní ó di ẹ̀ta wàrà ní ó gbóná lókè ní ó tún sọ̀kalẹ̀ padà irọ́ yìí mọ̀ wá pọ̀ nù ayé o làwa náà ó bá máa gbà bí ọlọ́run kó ṣàánú wa o ọlọ́run kó ṣàánú wa o ọlọ́run dákun mo dúpẹ́ tó ṣe mí mùsùlùmí o alukurani ọlọ́ni wa huwa shadidul mihal torí pé shadidul mihal irọ́ burúkú làwọn wọ̀nyí ń pa. ọlọ́run fún rẹ̀ ló ní àrá òun ní máa rán síbi tó ń ọlọ́run sì lọ́ba tó ń níbi tí ń lọ yujadiluna fillah wọn a tún máa jiyàn sórí ọ̀rọ̀ ọlọ́run wọn máa parọ́ ibi mo ti lọ náà ni wípé àwọn ará Egypt wọ́n gbà wípé ọ̀dọ̀ àwọn láyé ti bẹ̀rẹ̀ wọ́n á gbà pómi ní ìlì tí wọ́n ń bọ yẹn ó síríìsì ló kú tí àbúrò rẹ̀ sì ti pa ìyàwó rẹ̀ ní wá ń ké títí lómi yẹn wá di rifanel nígbà táwọn náà wá wò pé báwo la yóò ṣe rọrùn táwọn ọmọ aráyé rọrùn gbé tómi yẹn ń yalù wọn làwọn náà wá ń bọ́ ló fi jásí pé ní yuqaddimuna lahu kulla amin ahsana banati lẹ́pẹ́ ọmọ tó bá rẹwà jù nígbà náà lọ́dọọdún lóbìnrin ni wọ́n mú
wọ́n sì lọ pa fún rifanel nítorí kó má bàa yalu àwọn fàyàkúnú àléyìn kìsìbá ń wàrà ká wọ́n gbà pé táwọn bá ti wá ṣe bẹ́ẹ̀ o ìrọ̀rùn dé ìdẹ̀ra dé kò ní sí wàhálà mọ́ ìtàn yìí náà tá a bá kú lọ kà á ẹ jẹ́ á lọ ka tírà àfàwà kitabullah tí wọ́n pè ní ìwé ọlọ́run ti àfàwà al-Uqad nínú page 31 á bá ọ̀rọ̀ yìí ń bẹ Maulana Sheikh Adam rahimahullahu ta'ala wọ́n wá ní thumma bada al-Misriyun yusa'ihuna tarikhahum ba'da dhuhuri al-anbiya fi àwọn ará Masari bẹ̀rẹ̀ sí ní tún ìtàn wọn ṣe nígbà táwọn ànábì Ọlọ́run bẹ̀rẹ̀ sí ní dìde lu wọn wa awwaluhum Armus ànábì tó kọ́kọ́ dìde lọ́dọ̀ wọn ni Armus tí wọ́n ń pè ní Idris lẹ́yìn náà ló kan Akhnatun tó yẹ pé ní ọba ni ànábì ni ọ̀jọ̀gbọ́n ni kó tó wá dọ́dọ̀ ànábì Musa àwọn wá bẹ̀rẹ̀ sí ní tútàn wọn ṣe làwọn bá kúrò nípò òpùrọ́ ni wọ́n kúrò nípò rọ́ tí yóò bá máa pa ìran kanu ìran ẹlẹ́ẹ̀kejì tí wọ́n gbà kọ́dọ̀ àwọn aláyé ti bẹ̀rẹ̀ nínú wọn náà ni Faris àwọn Persians àwọn náà ya'taqiduna annahum awwal al-khalaiqi àwọn náà gbà pé àwọn lè dátọ́lọ́ kọ́kọ́ dá wa inna jaddahum al-a'la wọ́n gbà pé ẹni tó jẹ́ bàbá àwọn ó kọ tí ń jẹ́ òun náà ni Keyomort walamma tasalu bil yahudi wa tawrati àmọ́ ń gbà tó di pé ẹ̀sìn yahudi dọ́dọ̀ tiwọn náà sa'ahu hadhihi al-aqida àwọn náà tún irọ́ yìí wọ́n tún ṣe àwọn náà ṣe ń jí Keyomort yẹn wọ́n sọ di Ádámà habil bashar lẹ́yìn yẹn l'Ànábì Ọlọ́run mi tá a pè ní Zaradashte tá a sọ̀rọ̀ ẹ̀ ń jọ́sí tá a ní wọn lóun náà lọ sọ́mọ̀ alladhi asha fil qarni sabi'i òun ti wáyé ní sẹ́ńtúrì keje qabla al-miladi ṣáájú kí wọ́n tó bí Ànábì Ìsá fakataba lahum ma yushbihu al-kutuba as-samawiyya òun náà kọ àwọn ìwé tó jọmọ́ ìwé sánmọ̀ fún wọn tí wọ́n sì kọ́ lédè Fárìsì àwọn Australia àwọn náà gbà kọ́dọ̀ àwọn láyé ti bẹ̀rẹ̀ kanu yaz'umun annahum asl al-insan àwọn náà gbà pa àwọn nípìnlẹ̀ ẹ̀dẹ́yàn àkọ́kọ́ wọ́n ní inna shakhsan ismuhu Bunjil wọ́n lẹ́nìkan bẹ ọkọ rẹ̀ Bunjil ní jẹ́ huwa alladhi khalaqa al-kawna wal-arda àwọn tí ẹ gbà pé nìyẹn òun ló dá gbogbo ìran ènìyàn òun ló dá gbogbo ayé wa fi yadihi sikinu wọn lọbẹ lòun mú dání sọ pé tilẹ̀ Yorùbá ẹdìyẹ lòun mú dání àtàgbàdo tó Australia ní sikinu kabirun ọ̀bẹ tó tóbi lòun mú dání jaraha bihi al-arda ọ̀bẹ yẹn ló fi wá la ilẹ̀ báyìí fawaladatil anhar làwọn ọ̀sán bẹ̀rẹ̀ sí ní sàn la ilaha illallah wat-talal ní wọ́n bẹ̀rẹ̀ sí ní bí àwọn òkè wa yadharu annahum hawwalu qissa Bunjil àwọn náà yí ìtàn Bunjil yí padà fi usturihim ila qissati Adam àwọn náà padà yí padà sí ìtàn Adam nígbà táwọn náà gbọ́rọ̀ yẹn àwọn ànábì Ọlọ́run wa badihil kawn nígbà tí wọ́n gbọ́ báyé ṣe bẹ̀rẹ̀ ala dawhi ma ta'allamu min at-tawrati gẹ́gẹ́ bí wọ́n ti kà á nínú Tawra ba'da ittisalihim bil Ingilis wa i'tinaqihim ad-diyana an-nasraniyya nígbà táwọn náà gba ẹ̀sìn Nasara tọ́dọ̀ ọmọlẹ́yìn ànábì Ìsá àwọn náà yí tán tí wọ́n padà lára àwọn tí wọ́n gbà kọ́dọ̀ àwọn láyé ti bẹ̀rẹ̀ bí Yorùbá náà ti jó pùrọ́ wọ́n Sin náà làwọn ará China àwọn ará China yarawna annahum awwal al-khalaiq àwọn náà gbà pé àwọn làkọ́kọ́ ẹ̀dá ènìyàn lórílẹ̀ wọ́n ní min indihim intashara an-nas ila sa'iri anha'i al-ma'mura wọ́n lọ́dọ̀ àwọn làwọn èèyàn ti bẹ̀rẹ̀ sí ní fọ́nká ni wọ́n ń fọ́nká ló fi wá di àgbáńlá ayé wa za'amu anna wajha al-ardi kana mughatta bibari tasbahu fihi dudatun ahila faghata wọ́n gbà pọ́dọ̀ àwọn ni wọ́n ní odò kan bẹ́ẹ̀nbẹ́ẹ̀ wọ́n bò mọ́lẹ̀ ni ṣé pé nínú odò yìí tasbahu fihi dudatun kòkòrò kan bẹ tí máa lúwẹ̀ ń bẹ
fakhata al-khaliqa fawqaha. So faqabada qabdatan min at-turabi, wọ́n ní kòkòrò tá à ń sọ yìí o òun wà ń bẹ̀ tí kan lọ tí ń lọ fakhata al-khaliqa ló bá ṣàṣìṣe. nígbà tó wá ṣàṣìṣe ló bá di ẹ̀dá. faqabada qabdatan min at-turabi, nígbà tó wá ṣàṣìṣe ni wọ́n lẹ́dàá tí ń bẹ lórí ilẹ̀ yẹn, ìyẹn tó pinlẹ̀ ẹ̀dá lọ́dọ̀ àwọn ni wọ́n níyẹn lòun bá bú iyẹ̀pẹ̀ ló bá ní sa'asna'u al-arda min hadha wa sukanaha, máa dá ilẹ̀ láti bí tí gbogbo èèyàn máa gbé bẹ́ẹ̀. yẹn pé kòkòrò kan ló kọ̀ wá nù ilẹ̀ yẹn tẹ́lẹ̀tẹ́lẹ̀, kòkòrò yẹn ló wá ṣe mistake jáde. nígbà ó wá jáde náà lòun wá bu ilẹ̀ yẹn, ló bu ẹ̀ṣẹ́ kan báyìí ló bá lóun dálẹ̀. bí ayé ṣe bẹ̀rẹ̀ lọ́dọ̀ àwọn ará Ṣáínà nù. wọ́n ní faqalat tilka duda, wọ́n ní kòkòrò yẹn wá ń sọ fún pé atakidiru antasna àrùdọ́, ṣó o lágbára àti dálẹ̀. torí pé níjọ́ ni khatọ́ al-khaliqa, yẹn pé ẹni tó fẹ́ dẹ̀dá ó ṣàṣìṣe, ó wá bu ègígé ilẹ̀ báyìí. kòkòrò wa ń bí léèrè yìí pé ó lágbára àti dálẹ̀, kó o sì dáa kó fẹ́ lọ pẹ̀lú ègígé kékeré tó bù yìí. ó lóun ó dá jẹ́ kí n wo bó ti dá lẹ́nu. nílẹ̀ bá fẹ́ lọ bẹ́ẹ̀. àwọn ará Australia náà gbà bẹ́ẹ̀, ará China náà gbà bẹ́ẹ̀, bẹ́ẹ̀ náà làwọn ará Japan wọ́n gbà pọ́dọ̀ àwọn láyé ti bẹ̀rẹ̀. nínú àgbélẹ̀rọ ọ̀tàn lọ́dọ̀ tiwọn wọ́n gbà pé anna badi al-khaliqa kana fihi wa annahum awwal al-khalaiqi, ọ̀dọ̀ àwọn lẹ̀dá ti bẹ̀rẹ̀, ọ̀dọ̀ àwọn láyé ti bẹ̀rẹ̀. wasaru ala hadhihi al-aqida, orí àkídà yẹn làwọn náà wà tó fi di pé ẹnìkan dìde lọ́dọ̀ wọn tó jẹ́ ọ̀jọ̀gbọ́n tí wọ́n ń pè ní Confucius. òun èyí ṣànábì Ọlọ́run torí pé kì í ṣọ̀rọ̀ Ọlọ́run lòun mú wá, kò sì wá sọ̀rọ̀ ànábì Ọlọ́run. òun ló wájú ó yé wọn pé àǹtẹ̀ ń sọ yóò bá làákàyè mu ni wọ́n fi yí tiwọn padà. já wa padà sọ́dọ̀ Yorùbá ká lè mọ̀ pé àlọ́ ni. Sheikh Adam wa ní ustural Yorùbáwiyyin fi Nàìjíríà, àgbélẹ̀rọ àlọ́ tàwọn Yorùbá Nàìjíríà yìí tó sì já sí pé gbogbo ọgbọ́n táwọn èèyàn dá láti tún un ṣe tòun ti bẹ́ẹ̀ làákàyè àwọn èèyàn ò gbé. àwọn Yorùbá tá a wá ń sọ yìí mo ti sọ ń pa ẹ̀ níjọ́ ni yaz'umuna anna ahla Madina Ilé-Ifẹ̀ awwalul khalaiqi, ìgbàgbọ́ tí wọ́n ní pé àwọn ará Ilé-Ifẹ̀ ní àkọ́kọ́ ẹ̀dá. wa anna minhum, àti pé látara wọn ni ó nasa an-nasu ila kafa an ahal ma'mura, ara wọn ní gbogbo ẹ̀dá ti dé náà fi kárí ayé. ìyẹn ló bí irọ́ pé Ọlọ́run ọba wọn lọ́lọ́dùmarè, Ọ̀rúnmìlà lọ́lọ́dùmarè. tó o bá fẹ́ gbọ́ yé lọ wo fídíò tá a ṣe kọjá lọ. Ọ̀rúnmìlà ní ń jẹ́ Olódùmarè. ìtàn yẹn làwọn náà mú wá pé ẹnìkan ló mú adìyẹ wá sórílẹ̀ ayé. ìtàn yẹn náà ó ti jọ yé gbogbo wa, ká wá kú mbẹ. ẹ jẹ́ ká wá gbà pé tá bá bẹ̀rẹ̀ pé báwo láyé ṣe bẹ̀rẹ̀ gan, ta lẹ̀ dá àkọ́kọ́, la fi ní ṣe Ádámẹ̀ ní tàbọ̀rúnmìlà. àkọ́kọ́ ni pé Ádámọ̀ kọ́ lẹ̀ dá àkọ́kọ́. ká má ṣẹ̀ṣẹ̀ wá sọ wípé Ọ̀rúnmìlà, torọ́ náà tọ̀rúnmìlà jìn. àmọ́ ní tó kó bá wa náà ni ìrònú tí a lọ ń gbà lọ́dọ̀ àwọn Yẹ̀húdí. ìta ọkọ fi mọ̀ pé Ọlọ́run fúnra ẹ̀ dá ayé ni, ẹnìkan ò bá pín bẹ́ẹ̀. tá a bá lọ sínú Al-Qur'an, já wọnú Qur'an díẹ̀, tá a bá lọ sínú Qur'an 46 ayé ẹlẹ́ẹ̀kẹrin Suratul Aqaf, Ọlọ́run sọ ń bẹ̀ yí pé kul ara'aytum, ìrà Ànábì sọ fún wọn yí pé ara'aytum ma tad'una min dunillahi, ẹ rí àwọn nǹkan tẹ́ ń pè lọ́lọ́run
ara'aytum ma tad'una min dunillahi ẹ rí àwọn nǹkan èyí tẹ́ ń pè wọ́n lọ́lọ́run sọ fún wọn wípé àrúní ẹ fi hàn mí ẹ júwe fún mi madha khalaqu minal ardi ntí wọ́n dá lórílẹ̀ yìí ẹran t'Ọ̀rúnmìlà dá ẹran tí Ṣàngó dá ntí Ọya dá ntí Ògún dá ntí Ọbàtálá dá ntí Ọ̀rúnmìlà dá ọlọ́nìkà nẹ́bí máa sọ fún ẹlòmẹ́kà yìí pé ara'aytum ma tad'una min dunillahi ṣe ráwọn nǹkan èyí tẹ́ kójọ tẹ́ ń pè wọ́n lọ́lọ́run tẹ́ ń sìn wọ́n àrúní ẹ júwe fún mi madha khalaqu minal ardi ntí wọ́n dá nínú lẹ́lẹ̀ nínú tí ń bẹ lórílẹ̀ yìí èyí tó já sí páwọn ni wọ́n dá am lahum shirkun fi samawati tàbí ntí wọ́n ní tí ó máa jẹ́ ìpín tiwọn tá a sọ yìí pé ipa àwọn rèé lára sánmọ̀ àwọn ni wọ́n dá yìí àwọn ni wọ́n dá àwọ̀ yìí àwọn ni wọ́n dá yìí Ọlọ́run ní sọ fún wọn pé ẹ júwe wọn fún mi tẹ́ ẹ bá wà lè júwe rẹ̀ ìtúni bí kitabin min qabli hadha ẹ bá wa wáwé kan wá tó yàtọ̀ sálùkùránì aw atharatin min ilmin tàbí ìmọ̀ kan tó jiná tẹ́ fi lè púrúfù àwọn nǹkan tẹ́ ń wí yẹn in kuntum sadiqin tó bá pọ̀ títọ́ lẹ́ bá ń wí Ọlọ́run fi alukurani ó fi challenge gbogbo káfíìrì ayé tó bá pẹ́ ẹnìkan lọ́lọ́run ẹnìkan lọ́lọ́run ẹnìkan lọ́lọ́run Ọlọ́run wá challenge wọn pé ara'aytum ma tad'una min dunillahi ṣé ráwọn nǹkan tẹ́ kójọ tẹ́ ń sìn tẹ́ pè lọ́lọ́run wọ̀nyí tí èyí sọ Ọlọ́run àrúni ẹ júwe fún mi madha khalaqu minal ardi tí wọ́n dá nínú lẹ́lẹ̀ bóyá rin ni bóyá ìmọ̀ ni gbogbo tí wọ́n ń lò náà ló dá nǹkan rẹ̀ torí pé ayé gan lògún bá mọ̀ ayé lògún bá rin ayé lògún bá mọ̀ ayé ni Ọ̀rúnmìlà bá kín tí wọ́n ń pè lódù Ifá Ọlọ́run wá ní àrúni ẹ júwe fún mi madha khalaqu minal ardi èyí tí wọ́n dá nínú lẹ́lẹ̀ lára lẹ̀ páàtì tí wọ́n dá am lahum shirkun fi samawati tàbí bìkan tá a lè pè ní páàtì wọn nínú sẹ́mẹ̀ ìtúni bi kitabin min qabli hadha tàbí kẹ́ ẹ lọ wáwé kan wá tó ti ń bẹ ṣáájú alukur'ani tẹ́ fi púrúfù ara yín aw atharatin min ilmin tàbí ìmọ̀ kan tí ó máa jẹ́ máa jogúnbá tó lè lórí pa tí ó sọ fún wa pé Ògún ní ẹ̀dá rẹ̀ Ṣàngó ní tó dá lára lẹ́lẹ̀ Ògún ní tó dá lára sánmọ̀ ṣe báyìí nu tá a kàn máa sọ ni pé àwọn àrònú wọn àwọn àtàn ìgbésí ayé wọn Ògún dágbède Ògún dágbẹ̀jọ àwọn tó ṣẹlẹ̀ nínú ìgbésí ayé wọn làwọn kan wá kójọ ni wọ́n fi ń sọ̀rọ̀ wọ́n á ń pè lódù Ifá. ìyẹn fi hàn yí pé Ọlọ́run in kuntum sadiqina tó yẹ kó títọ́ lẹ́ bá ń wí. àyà kan nìyẹn Suratul Hajj Quran 24 àyà 73 Ọlọ́run innal ladhina tad'una min dunillahi la yakhluqu dhubaban walaw ijtama'u lahu wa in yaslubu dhubabu shay'an la yastanqidhuhu minhu da'ufa talibu wal matlubu Ọlọ́ni innal ladhina tad'una min dunillahi ó láwọn tẹ́ ń pè lọ́lọ́run yàtọ̀ sí Allahu yẹn ó láwọn nǹkan yẹn la yakhluqu dhubaba àwọn nǹkan tí wọ́n dá eṣinṣin wọ́n lè dá eṣinṣin wo bẹ́ ṣinṣin ti kéré tó wọ́n sórí tí máa pa mí lẹ́rìn ní káyọ̀ máa ní ayé tá ń bẹ́ ńlẹ̀ Yorùbá Ògún ń bẹ Ifá ń bẹ kíní kan ń bẹ níjọ́ tó wà tí ń jẹ́ ni wọ́n kó wọn lẹ́rù. tó bá yẹ pé àwọn colonial master bá Ògún ni wọ́n kó Ògún lẹ́rù tó bá yẹ pé wọ́n bá Ọya ni wọ́n kó Ọya lẹ́rù ọba mi mà para rẹ̀ ni àní ẹrú ló gbàjọba lọ́wọ́ Ṣàngó ló fi lọ́ọ́ pa okùn so pé kí ni ká ti gbọ́ àwọn ọ̀rẹ́ rẹ̀ ni wọ́n wá ní ẹjẹ́ àbò láṣìírí o ká máa sọ pé olú òso ṣe ló lọ ọ̀run
pé olú òpókùnso ó lọ rìn àjò ní o bẹ́ẹ̀ bá sọ̀rọ̀ ẹ̀ láì dá yóò bínú o òun ni ó fi máa làrá ó máa fi sán o wọ́n tún wá wájẹ fúnra wọn 419 ìran Yorùbá gbogbo nǹkan wa bíi 419 la fi pinlẹ̀ rẹ̀ ẹ wúrọ́ tí colonial master bá bá Ṣàngó láyé yóò kó lẹ́rú wọ́n á kó àwọn bàbá wa lẹ́rú ńjọ́ náà wọ́n kó wọn lẹ́rú ńjọ́ náà àwọn ará Haúsá nìkan mà ló ta bíọ́bíọ́ ló jà díẹ̀ àwọn tí wọ́n mọ̀ tẹ́rí bá mẹ́ni wọ́n gbé ẹ̀pọ̀n àwọn bàbá wa síta wọ́n dè wọ́n ń ṣe ní lọ́wọ́ wọ́n dè wọ́n ń ṣe ní lẹ́nu pẹ̀lú gbogbo ogun pẹ̀lú gbogbo jàlálà pẹ̀lú ọlá ìbọn alápòtí ni wọ́n gbé wá ń jọ́ náà kì í ṣe AK-47 o pẹ̀lú làákàyè wọ́n sọ orí adédìlẹ̀ ẹlẹ́njọ́ náà ẹ wàá máa fọ́nu nísìnyí pé kíní kan ó ń tanra rẹ̀ ọlọ́wọ́ ní alladhina tad'una min dunillahi àwọn tẹ́ ń pè lọ́lọ́hun yàtọ̀ sí Allah la yakhluqu dhubaba àwọn tí wọ́n lágbára láti dá eṣinṣin walaw ijtaba'u lahu kódà tí gbogbo wọn bá parapọ̀ àtògún àtọya àtọbàtálá àti Ṣàngó gbogbo wọn tẹ́ pé lóòṣà 16 àtẹ̀ṣà gínìkan 24 tẹ́ ń pè wọ́n ní Orunmila tí wọ́n bá parapọ̀ la yakhluqu dhubaba ọlọ́ni wọn lè dá eṣinṣin ọlọ́run tí wọ́n ní wà ń yaslubu dhubabu shay'an tẹ́ṣinṣin bá tún wá ń jẹ nǹkan mọ́ wọn lára níwájú tẹ́ ẹ bá lọ gbé ẹbọ síwájú wọn tẹ́ ẹ gbóúnjẹ síbẹ̀ tẹ́ṣinṣin bá tún wá ń kún oúnjẹ nì la yastankizuhu wọn ẹ̀ lágbára àti lé eṣinṣin kú mbẹ́ ọlọ́run wá ní da'ufa talibu wal matlubu ó mà ṣe o ọ̀lẹ lẹni tó ń wá nǹkan ẹni tẹ́ ẹ tún sá lọ bá náà ọ̀lẹ lòun náà ènìyàn tó ń sáré lọ bógun tó ń sáré lọ ọ̀dọ̀ ẹ̀yà dọ̀húnfà ọ̀lẹ ni ẹni ó sì fẹ́ lọ bá ọ̀lẹ ni torí pé bẹ́ẹ̀ ṣiṣẹ́ bá kun tí wọ́n gbé tí kò lé eṣiṣẹ́ ò sí ní kú ọlọ́wà ní dọ̀húnfà talibu wal matlubu ṣí ọ̀rẹ́ àti ṣí ọ̀ ẹni tó lọ bá ṣí ọ̀wọ́ tó lọ bá wọn àti ṣí ọ̀ ẹni tó lọ bá torọ́ lẹ́ni wọ́ tó yẹ kó wá lọ bá lágbára ó tún wá sáré lọ́dọ̀ ọ̀lẹ. nínú súrátù al-Anbiya Quran 21 aya 22 ọlọ́ni walaw kana fihima alihatun tó bá yẹ pé sánmà àtìlẹ̀ yìí fihima alihatun àwọn ọlọ́run tí ń bẹ bá pọ̀ ni ẹ̀yin tẹ́ ẹ̀ mọ̀ túmọ̀ ìláhù plural ìláhù ni àlíyàtún ò gbọ́ tẹ́ ẹ máa ń sọ pé kí ni túmọ̀ ìlá yẹn ìlá ẹ̀ẹ̀mọ̀ tẹ́ ń sọ àwọn àdìndìnrín kan tọrọ òye ni wọ́n kun nǹkan jọ tí òye yìí lẹ́yìn náà bá fi dìndìnrín gbá ọlọ́ni law kana fihima alihatun tó bá yẹ pé sánmà àti ilẹ̀ yẹn àwọn ọlọ́run bá ń bẹ tó pọ̀ ni illallah tó yàtọ̀ sí Allah la fasadata sánmà àti ilẹ̀ ó ti fàya yóò ti dàrú yóò sì ti bàjẹ́ gbọ́dọ̀ ti sọ law kana fihima alihatun illallah ìwọ tó mọ̀ túmọ̀ ìláhù tó máa pé ìlá lọ́lọ́run ọlọ́run ń jẹ́ ìláhù gbogbo tí wọ́n bá ń pè lọ́lọ́run táwọn èèyàn sì náà ń jẹ́ ìláhù àmọ́ Allahu ọlọ́run nìkan ní jẹ́ bẹ́ẹ̀ lọ́lọ́fin law kana fihima alihatun tó bá yẹ pé láàrin sánmà àti ilẹ̀ẹ́lẹ̀ àwọn ọlọ́run míì bá ń bẹ ni illallahu tó tún yàtọ̀ sí Allahu tí ń jẹ́ ọlọ́run la fasadata sánmà àti ilẹ̀ ó ti ya yóò ti dàrú ó ní ọlọ́run tá à ń sọ yìí fa subhanallahi rabbil arshi amma yasifun ọba tó mọ̀ ní sánmà tó ní agbára sánmà ó mọ̀ tayọ ń tẹ́ fi ń ròyìn ó mà kọjá kẹ́ wá máa fi wé Ṣàngó kẹ́ máa fi wé Ọya kẹ́ máa fi wé Ọbàtálá ẹni tó rí ò bá pé ni ó máa fọlọ́n wé nǹkan ẹni orí rẹ̀ ò bá pé ni ó máa fi Ọlọ́run wé nǹkan
tá a bá tún lọ sínú suratul mu'minuna Quran 23 aya 91 ọlọ́ni wa ma kana ma'ahu min ilahin idhan ladhaba kullu ilahin bima khalaqa ọlọ́ni wa ma kana ma'ahu ilahin min ilahin ó ní kò sí pẹ̀lú ọlọ́run min ilahin àwọn ọlọ́run míì kò sí o ọlọ́run nìkan ni o ó ní tó bá yẹ pé ó bá wà pẹ̀lú ọlọ́run ni àwọn ọlọ́run míì ó tún wà pẹ̀lú Allah ni ìzẹ́n tó bá jẹ́ bẹ́ẹ̀ ń gbà náà ladhaba kullu ilahin bima khalaqa ọlọ́run kankan yẹn ó ti máa jàdù tó jẹ́ tọ́ tiẹ̀ pé èyí tí mo dáre èmi mú ní oòrùn èmi mú lòṣùpá bá mú nǹkan mi ó ní wala ala ba'duhum ala ba'din ìkan ó sì borí ìkan agbára kan ó sì ká kan in tó fi mẹ́ntí wọ́n ń pè lọ́lọ́ ní pọ́lọ́ kì í kú Al-Hayyul Qayyum ni gbogbo ọ̀ṣà ló ti kú ó ní subhanallahi amma yasifun ọlọ́run tayọ bẹ́ẹ̀ tí ń ròyìn ẹ o tó bá máa ní ọlọ́run wà ń di òòṣà kan ọlọ́run wà ń di igi kan ọ̀rọ̀ ọdẹ ni o nínú súra mi Quran 17 aya 42 súratu Bani Isra'il tí tá a gbọ̀n sí Bani al-Isra ó ní law kana ma'ahu alihatun kama yaqulun Quran ní tó bá pọ́ lọ́wọ́n ọlọ́run ní tó bá pọ́ lọ́wọ́n bá mi ń bẹ pẹ̀lú ọlọ́run kama yaquluna gẹ́gẹ́ bí àwọn òpònú tí máa wí ó ní idhan labtaghaw ila dhil arshi sabila gbogbo wọn ni wọ́n ti lọ bọ́ lọ́wọ́n fa wàhálà wọ́n ti lọ bá ọlọ́run tó ní àríṣù tó ní agbára sánmà àti ilẹ̀ ni wọ́n ti lọ bá fa wàhálà àmọ́ kò sọ ọlọ́run mi àníkáyà ń bẹ̀ nì káwọ́kọ́ júwe ọlọ́run kẹ́nìkan máa ní ọlọ́run Yorùbá Odùduwà ní òun ló dáyé òun ló dọ́run ọ̀rọ̀ ẹni tí òmẹ́ntì ń wí ni mo wá ní ẹ̀dá wo la fi pinlẹ̀ ayé ṣáádámì ni àbá Ọ̀rúnmìlà ó tiẹ̀ ti ń kílẹ̀ pé kò lè jẹ́ Ọ̀rúnmìlà bẹ́ẹ̀ náà kìí ṣe Ádámà kọ́ lọ́lọ́run fi pinlẹ̀ ayé ìta kọ́kọ́ fi mọ̀ ni pé àwa mùsùlùmí gbàtàn jẹ́ lọ́dọ̀ àwọn Yehudi pé Ádámà lọ́lọ́run fi pinlẹ̀ ayé ó sì yàtọ̀ sí ní tọ́lọ́run sọ fún wa ní Al-Qur'ani nígbà tí wọ́n ń wo ọjọ́ orí ayé pé ọdún mélòó láyé lọ́dọ̀ àwọn Yehudi àti Nasara gbogbo ọjọ́ orí ayé ò ju 11,000 years lọ òun náà ní máa fa àwọn ìtàn àrífín lọ́dọ̀ àwọn Yehudi àti Nasara gbogbo ọjọ́ orí ayé ò tí ì ju 11,000 lọ tẹ́wàá máa ń sọ pé Ádámà ló kọ́kọ́ dáńgbà náà ẹlòmíì ò tí ì ní gbọ́rọ̀ mi yé o yóò ṣe sùúrù gbọ́ yé Kùránì náà lápò tí o tó fi mọ̀ pé Ádámà kọ́ lọ́lọ́run fi pinlẹ̀ ayé wọ́n ní archbishop kan tí wọ́n ń pè ní James Usher òun ló jẹ́ ó yé wa wípé ìbẹ̀rẹ̀ ayé pé creation ayé precisely pé 4004 BC ni kí ló fi wọ́n archbishop tá à ń pè ní James Usher òun ló ronú ló jẹ́ àgbà wípé ńgbà ọlọ́run fẹ́ pinlẹ̀ ayé ọlọ́run pinlẹ̀ ayé ní 4004 BC ìyẹn fi hàn pé ọjọ́ orí ayé nígbà tí wọ́n bí ànábì Ìsá gan pàápàá kò tí ì ju 1000 ọdún márùn lọ ṣọ́bàlà káyé mu according to the traditional Judaism wọ́n gbà pé the year AD 2010 má gbọ́ o year AD 2010 ní 2010 is actually year 5,770 of creation of the Jewish year of creation lọ́dọ̀ tiwọn
Jewish tó sì jẹ́ Gregorian calendar tí wọ́n ń lò àwọn gbà yí pé 3761 BC ìyẹn ni pé 3761 wọ́n wá gbà yí pé both Ushers and Jews use the biblical geologies wọ́n lo ìrònú bíbélì tó wà nínú Genesis tá a bá lọ ka orí 5 tá a bá lọ kàwé Genesis 5 and 10 nínú ìwé Genesis yẹn ibẹ̀ náà ti ń sọ̀rọ̀ numbers of years between Adam and Noah ìyẹn náà làwa náà sọ di àdìsù pé wọ́n bi ànábì léèrè pé ta lọ́lọ́run kọ́kọ́ dá pé ànábì sọ pé Ádámù ni wọ́n á bi léèrè yìí pé kí ni gáàpù tí ń bẹ láàrin Ádámù àti Noah ànábì wá lẹ́gbẹ̀rún ọdún kan ni ọ̀rọ̀ bíbélì ni kì í ṣàdìsù ànábì wọ́n sọ àdìsù yẹn wọ́n sọ ọ̀rọ̀ bíbélì yẹn di àdìsù ni engineer Ọlọ́run ni kó ṣàánú àwa mùsùlùmí àti kó sọ́wọ́ àwọn Júù ti pẹ́ tó o bá lọ ka ìwé Genesis 5 and 10 ibẹ̀ ni wọ́n ti sọ pé number of years between Adam and Noah and Abraham to arrive at all their creation dates àwọn ni wọ́n ń kọ déètì yẹn náà la wá gùn lé ìbéèrè kan tó yẹ ká bira wa léèrè ni pé tó bá já sí pé masáfà ti ń bẹ láàrin Ádámù àti Nóà ẹgbẹ̀rún ọdún kan ni a máa túmọ̀ sí pé nínú àwọn tí wọ́n bá Ádámù lo ayé bá Nóà ló gbà nìyẹn mi rò pé o gbọ́n tí mò ń sọ yìí tá a bá ní Nóà lo ẹgbẹ̀rún ọdún kan àwọn kan bá Nóà láyé o a máa já sí pé àwọn èèyàn náà bá Nóà ló gbà ó yẹ ká bira wa léèrè ẹnìkan ò mọ iye ọdún tí ànábì Ádámù lò torí Ọlọ́run ò sọ àmọ́ Ọlọ́run sọ ọjọ́ orí Nóà Ọlọ́run jọ yẹ wá yí pé Nóà lo ẹgbẹ̀rún ọdún kan ìyẹn tó wà pé ó fi 950 jíṣẹ́ Ọlọ́run ó wá ní àyàfi ilá khamsina àyàfi ṣáàdọ́ta lẹ́ ń gbé 50 ní òfin jíṣẹ́ tó hàn sí wa nínú Al-Qur'ani yìí pé Nóà lo ẹgbẹ̀rún ọdún kan àmọ́ ń tá Ádámù lò ẹ̀dá kan ò mọ̀ àmọ́ Bíbélì ló wá sọ fún wa wípé ntí Ádámù lò ẹgbẹ̀rún ọdún kan ni ẹgbẹ̀rún ọdún kan yẹn náà làwọn náà wá mú ló fi wá já sí pé ẹ̀rà Nóà ẹgbẹ̀rún ọdún kan ẹ̀rà Ádámù ẹgbẹ̀rún ọdún kan wọ́n wá kà bẹ́ẹ̀ ó wá dórí ẹ̀rà Mósè ó wá wà lẹ́gbẹ̀rún ọdún márùn-ún àwọn àìsàn fún wa pé nígbà Ọlọ́run dá yóò ti ju ẹgbẹ̀rún ọdún márùn-ún lọ Ọlọ́run gbé ìmọ̀ sọ́dọ̀ àwa mùsùlùmí wọ́n gba ìmẹ́ni lọ́dọ̀ wa tí ń ṣe Al-Qur'ani wọ́n dẹ̀ gbé nǹkan mi lé wa lọ́wọ́. So ọ̀rọ̀ Bíbélì yẹn náà la mú sínú àdísù la wá ń lò ń bẹ̀ ló fi já sí pé ní tá bá wá padà sọ́dọ̀ àwọn tí wọ́n nímọ̀ ayé àwọn kan wọ́n wá lọ wá integrate the general scientific consensus pé àwọn gbọ́dọ̀ mọ̀ gbà wo láyé bẹ̀rẹ̀ àwọn èèyàn ni wọ́n wá lọ pé the earth is around 4.5 billion gbogbo tí bẹ́ẹ̀ ni dẹ̀ kálẹ̀ fún ó ti ju 11,000 years ó fi hàn pé Ádámù lẹ́gbẹ̀rún ọdún kan Nóà lẹ́gbẹ̀rún ọdún kan ó dórí ànábì Ìsá kò tí ju 5,000 something years lọ ó wá ń sọ kalẹ̀ bọ̀ bẹ́ẹ̀ ìyẹn fi hàn pé around 10,000 years lọ́lọ́run sì dáyé là ń wíwù àwa mùsùlùmí àti kú wọn àti ìsìn wa Islam wà láàyè ni ẹnìkan àmọ́ ẹni ò lọ jámíà kọ́ ní tá à ń sọ yìí Ọlọ́run ní máa fún yàn ní ìrìṣàdù ẹ̀
èèyàn lè lọ jámíà kó má ní Richard Ọlọ́run lè má fún ní tọ́sọ́nà rẹ̀ ìntí Bíbélì ń wí náà ní gbogbo wa jọ ń wí tá a bá lọ ka ìwé Genesis orí kìíní 26 orí kejì ẹsẹ̀ kẹjọ pé bọ́lá ń ṣe pinlẹ̀ ayé náà là ń kọ sínú tírà là ń kọ sínú tafsiri ó yẹ ká lọ sínú Bíbélì ń bẹ ni ó yẹ ká lọ nínú Bíbélì ń bẹ torí pé àwọn nǹkan ni mo wá kalẹ̀ ń jò ní so àwa mùsùlùmí Ọlọ́run gbé ìmọ̀ sọ́dọ̀ wa gan tí iṣẹ́ mẹ́díẹ̀ adẹ̀múmẹ́ni afojú yẹpẹrẹ alukur'an àwa lọ gbé ìmọ̀ tí ó kàn wá tọ́ba tí wàá mú nǹkan kan wá tó bá lọ wọnú ìwé Genesis nísìn ó rí i pé nínú oríkèé ló mọ̀ pé bá ń kọ́ síbẹ̀ ṣé ó ti kọ́ ìkan wà Genesis 1 verse 26 Genesis kìíní ibi tọ́lọ́run ti bẹ̀rẹ̀ ìtàn yìí pé Ọlọ́run sì wí pé jẹ́ kí a dá ènìyàn ní àwòrán ara wa gẹ́gẹ́ bí ìrírí wa wọ́n sọ yẹn náà di àdísù nínú Bukhari pé Ọlọ́run dá ènìyàn lórí àwòrán Ádámà so wọ́n á ka ìtàn yẹn lọ bẹ́ẹ̀ wọ́n ka ìtàn yẹn lọ bẹ́ẹ̀ wọ́n kà á dọ́jú orí ẹ̀ tó bá bẹ̀rẹ̀ sí ní kà á lọ bẹ́ẹ̀ ó máa kà á lọ bẹ́ẹ̀ so ó máa kà á lọ bẹ́ẹ̀ so wọ́n inú Bíbélì ni wọ́n ti sọ ọjọ́ orí Ádámà pé ó lò 1000 ọdún kan Al-Qur'ani ò sọjọ́ orí ẹ̀ ìtàn yẹn náà làwọn náà wá mú là ń rọ sílà ká ìyá ọmọ mùsùlùmí ok àwọn scientists wá lọ wọ́n wá bọ̀ wọ́n lọ́jọ́ orí ayé wọ́n ní dídàgbà rẹ̀ wọ́n ní nígbà táwọn wò ó lọ pẹ̀lú àwọn archaeologist àwọn tí wọ́n lè sọ pé oye ọdún báyìí ní nǹkan yìí dà nínú lẹ́lẹ̀ wọ́n rí pé ayé fúnra rẹ̀ ó ti wà around 4.5 billion years old 4.5 billion years old wàláàlì tábà wá wò ó kí lọ́jọ́ orí Ilé-Ifẹ̀ gan kí lọ́jọ́ orí Áfíríkà fúnra rẹ̀ kí lọ́jọ́ orí Ilé-Ifẹ̀ kí lọ́jọ́ orí Áfíríkà mò ń bọ̀ ń bẹ̀ Ànábì Nuhu Ọlọ́run sọjọ́ orí rẹ̀ fún wa kò sọjọ́ orí Ádámà ẹnìkan ò lè sọ iye ọdún Ádámà lò ẹnìkan ò lè agbọ́ ọmọ rẹ̀ yọ ọ̀kan Ọlọ́run sì ló kú lójú ẹ̀ fún wa Ọlọ́run ò pàtàn ọmọ mi ó yẹ ká bira wa léèrè yìí pé ṣé Nuhu bá àwọn ọmọ Ádámà láyé torí ó fi hàn jọ́nà pé ẹ̀mí ń gùn ẹ̀mí ń padà kúrú wá sàlẹ̀ ni tá a bá ní àwò a rí i pé tí Nuhu bá lo 1000 ọdún kan ó fi hàn pé ọjọ́ orí àwọn èèyàn máa ju bẹ́ẹ̀ lọ kóhun tó dé ó yẹ ká bira wa léèrè pé ọmọ ẹyọ kan Ọlọ́run sọ fún apó kú nu ọmọ Ádámà èwo nínú àwa bá láyé nínú àwọn tó bá Ádámà lò gbà torí pé ńgbà tí Nuhu máa dé generation tá a lè sọ pé Ádámà rẹ̀ ọmọ Ádámà rẹ̀ kódà ọmọ Ádámà rẹ̀ ọmọ àrọ́mọdọ́mọ Ádámà rẹ̀ kò lè sí láyé àmọ́ ẹ̀tànjẹ tá a ti gbà lọ́dọ̀ àwọn àfáà tó wá gba ìsìláàmù lọ́dọ̀ wa wípé ọjọ́ orí Ádámà 1000 ọdún kan ni o wọ́n tún wá gbé 1000 ọdún kan yẹn náà sí pé ìgbà tọ́lọ̀ ń bẹ̀rẹ̀ sí ní dá ayé yẹn o jáwó 1000 Ádámà 1000 kan Nuhu 1000 kan ó di 2000 years òyà wá kà wá lẹ̀ bẹ́ẹ̀ tí ó bá ju 10,000 years lọ kò ní ju bẹ́ẹ̀ lọ wá wò gbàtáyé ti wà wàláàlì Al-Qur'ani bá gbogbo ń archaeology sì bá gbé wá yóò bá lọ yóò sì bá ìrònú gbogbo ń scientist bá gbé wá Qur'ani ò ní tà sí ẹ ó fi mọ̀ nísìnyí wàá mú wa engineer tó dà pé ibi ìlànà
ẹ jẹ́ kí n kàn sáré lọ síbi ká kọ́kọ́ lọ mọ̀ wípé Genesis ni wọ́n ti sọ bẹ́ẹ̀ tá bá wá wo ọ̀rọ̀ yìí wọ́n ní this is one of the pronouncement of the Bible which being in conflict with science. Ìrònú Bíbélì nípa ìpìlẹ̀ ayé àti ìṣẹ̀dá ayé táwọn àfáà ìsìláàmù jókòó lé lórí ó tako ìmọ̀ sáyẹ́ǹsì kódà ó tako ìmọ̀ Al-Qur'an. Torí pé àwọn scientists àtàwọn archaeologists wọ́n ní tẹ́ ẹ bá sọ yìí pé ayé bẹ̀rẹ̀ láwọn àsìkò tẹ́ ń wíwù wọ́n wá ń sọ àwọn ìlú kan táwọn ti bẹ́ gungun pàdé táwọn ti bá orí pa ẹsẹ̀ àwọn èèyàn pàdé tó dàgbà ju ọdún tẹ́ ń wíwù lọ. ọ̀nà àsìkò sì ti lọ mo dẹ̀ fẹ́ dárúkọ àwọn ìlú kan tí wọ́n ti bá ẹsẹ̀ àwọn èèyàn pàdé láwọn èèyàn tí wọ́n ló lé 30,000 tí wọ́n rìn nínú ìlú kan torí pa ẹsẹ̀ wọn bẹ́ẹ̀ tí wọ́n rí egungun àwọn èèyàn tó sì ti dàgbà ju tí Bíbélì ń wíhun àti ń táwọn àfa àjòkó lé yẹn torí pé àjòkó ti ń tálù Kùránì ń sọ àmọ́ pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run in tí màá kàn mú wá lónìí á padà wá máa lọ sí àwọn ẹbẹ̀ yẹn lọ́jọ́ míì nítorí àsìkò ti lọ àmọ́ in tí màá kàn sáré mú wá ní ìsìn ni pé ká tó lọ bẹ kí lọ́jọ́ orí Ifẹ̀ engineer ọjọ́ ok ẹ jẹ́ kí n kọ́kọ́ bẹ̀rẹ̀ ń pé níbo ni wọ́n ti yọ Áfíríkà ìyẹn náà láwọn àtàn tó pọ̀ nú àmọ́ ó lóko tí wọ́n ń pe Áfíríkà tẹ́lẹ̀tẹ́lẹ̀ kí àwọn kan tó sọ láfíríkà orúkọ tí wọ́n ń pè ní Alkebula ni wọ́n ń pe Áfíríkà wallahi inú Kùránì náà ti yọ ọ̀pọ̀ àwọn afáàgbà yìí pé kìí ṣèdè Lárúbáwá èdè Lárúbáwá ni màá mú wá fún ẹ sórí Alkebula yẹn ni wọ́n gbà wípé orúkọ tí wọ́n ń pe gbogbo ìran Áfíríkà tẹ́lẹ̀tẹ́lẹ̀ Alkebula jájọ lọ sínú Al-Qur'ani màá wá mú jáde fún ọ nínú Suratul Hujurat ayé ẹlẹ́ẹ̀kẹtàlá ọlọ́ni yá ayọ́ anẹ́sù ó ní mo pe ẹ̀yin ìran ènìyàn inna khalaqnakum min zakarin wa untha mo dá yín látara akọ àtabo wa ja'alnakum shu'uban wa qaba'ila qaba'ila ni wọ́n pè ní kubela àwọn westerners ni wọ́n fi Alkebula sí qaba'ila àwọn ń wo pé kò ń ṣèdè wọ́n ní kò ń ṣèdè Lárúbáwá qaba'ila àwọn aràn Lárúbáwá lókè lọ́hùn ní ṣòhúnbù ló wá gbọ́ ṣáàbù kìíní kan sórí àwọn qaba'il sórí àwọn ṣáàbù làwọn tí wọ́n já sí pé wọ́n ń sọ èdè lóòótọ́ àmọ́ wọ́n ní èdè kan tí wọ́n so wọ́n pọ̀ àwọn qaba'ilu làwọn tí wọ́n já sí pé ìran kan náà ni wọ́n àmọ́ èdè wọn a máa yàtọ̀ síra wọn àtún wá lédè tó so wọ́n pọ̀ Alkobela náà ni àwọn aràn Áfíríkà torí pé èdè pọ̀ lọ́dọ̀ wọn èdè tó wà lọ́dọ̀ àwọn nìkan lọ bí 6,000 wọn àwa nìkan tó dà wọ́n pọ̀ tó bá rẹ̀ Lárúbáwá bí wọ́n ti máa ń sọ Lárúbáwá lóríṣiríṣi tó wọ́n nìkan tó dà wọ́n pọ̀ kódà nílẹ̀ Yorùbá yìí tó fi mọ̀ pé kọ̀bílà ni wá kọ̀báìlù ni wá plural kọ̀bílà ni kọ̀báìlù wo Ìjẹ̀bú kọ̀bílà kan ni ó yàtọ̀ sọ́yọ́ ó yàtọ̀ sí Iléṣà wọ́n yàtọ̀ sí Jẹ̀ṣà wọ́n yàtọ̀ sí àwọn ará míì náà tó kù tó bá gbọ́rọ̀ Jẹ̀ṣà ó mọ̀ pé ó yàtọ̀ sí ti Iléṣà kódà Ìjẹ̀bú Òrù
pẹ̀lú Ìjẹ̀bú Àtàn wọ́n yàtọ̀ síra wọn ìlàjẹ ń bẹ lọ́lọ́run fi ní yā ayyuhan nāsu mọ̀ pé ẹ̀yin ènìyàn inna khalaqnakum min dhakarin wa untha mo dá yín látara akọ àtabo wa ja'alnakum shu'uban mo ní káwọn kan máa jẹ́ ṣù'úbù ṣáàbù ni wọ́n máa sọ èdè oríṣiríṣi èdè wọn máa papọ̀ wọn gbọ́ra wọn yé amẹ́ríkà bá ìlú ẹbẹ kọba ìlú làwọn ìran ọ̀tọ̀ọ̀tọ̀ àmọ́ ibi kan náà la dá wọn sí ọlọ́run la ṣe bẹ́ẹ̀ lè ta'arafu nítorí kẹ́lẹ́ mọ̀ wípé ta'arafu kẹ́ dára yín mọ̀ kẹ́ mara yín kẹ́ wá mọ̀ pé inna akramakum indallahi atqakum láti gbé kẹ́lẹ́ bá mọ̀ pé ẹni tó lápọ̀nlé lọ́dọ̀ ọlọ́run lẹni tí ń bẹ̀rù ọlọ́run tó ṣe split yín bẹ́ẹ̀ alikebula yẹn kọba ìlú ni wọ́n ń pe Áfíríkà tẹ́lẹ̀tẹ́lẹ̀ torí pé àwọn tí wọ́n kàn wá ń bẹ̀ èdè wọn ò jọra wọn wọn gbọ́ra wọn yé sọ pé àwọn colonial master ló dé ni wọ́n fi French so àwọn nǹkan pọ̀ làwọn tí Faransé colonize àwọn tó yìnbó colonize wọ́n fi amédè Lárúbáwá ń bẹ́ńbẹ́ wọ́n fi Lárúbáwá colonize wa torí pé Lárúbáwá ni wọ́n ń sọ ní Egypt so ìyẹn lọ bẹ́ẹ̀ mo kàn sáré mú yẹn jáde ni tábà wá béèrè wípé nígbà wo gan ni Ilé-Ifẹ̀ bẹ̀rẹ̀ ọmọ ọdún mélòó ní Ilé-Ifẹ̀ ibi tí mo fẹ́ sáré lọ́nu ọmọ ọdún mélòó ní Ilé-Ifẹ̀ ọjọ́ orí Ifẹ̀ according to UNESCO 2500 years ni ìran Áfíríkà ń bẹ o tó ti pẹ́ o tó o bá sì ń gbọ́ kẹ́límà Yorùbá ó di tí wọ́n ń pè àwọn èèyàn ní Yorùbá tó di pé wọ́n ń lò 17th century ló ìbẹ̀rẹ̀ wọ́n àmọ́ràn kankan pé Yorùbá rèé torí pé kì í ṣe gbogbo wa yìí náà ní Yorùbá o àwọn Ìjẹ̀bú ń sọ pé Wàdáyì làwọn ti wá ní Masar pé àwọn èèyàn ṣe Yorùbá wọ́n sì ní Wàdáyì ṣù ń Jẹ̀bú Òde ńgbà kan tọ́ bá dẹ̀ ń sọ àwọn ará wo ní Yorùbá Ọ̀yọ́ ni wọ́n pè ní Yorùbá o Ọ̀yọ́ Ọ̀yọ́ọlé ni wọ́n mọ Yáríbá mọ́ Yáríbá kéègbé ogun wọn náà ní Yorùbá tẹ́nìkan bá ní Yorùbá Ọ̀yọ́ọlé ni wọ́n mọ Yorùbá mọ́ èmi wà àdáńdáwà làwọn tó ń pè lódùduwà Odùduwà àti Yorùbá ò jọra wọ́n dà pọ̀ mọ́ra ni. torí pé àwọn ìran àdáńdáwà tí wọ́n ń pè lódùduwà àwọn náà wọ́n migrate títí wọ́n bá Yorùbá ni ìran ni kẹ́nìkan máa para Odùduwà ló rán Ọ̀rúnmìlà wá Odùduwà kódà fọ́tò kan bẹ́ẹ̀ yẹn tó jẹ́ fọ́tò àwọn àdáńdáwà tribe kan ní Sudan ni Mọ̀wúlánà Sheikh Ipinle Adam lẹ́lu wọ́n ti sọ́rí ó rí mbẹ́ tó kọlà bá mi gbé sójú ẹ̀ kódà ní Sudan dọ́là ó rí àwọn dúdú tí ó dàbí ìlà Ìjẹ̀bú tí wọ́n máa ń kọ níbòbí torí àwọn àrùn yẹn ń bẹ́ẹ̀ tribe ni kì í ṣe pé nìkan tó jábọ́ láti sánmọ̀ ìran Yorùbá yàtọ̀ sí Òdúdú àwọn ìjọra àdándáwà ni wọ́n pè ní nọ́ọ̀sọ ló yí lẹ́nu títí Odùnduwà àdándáwà ìran kan ní orúkọ ìran kan ní táwọn náà migrate wá
tí wọ́n bá àwọn Yorùbá ìyíhun ló fi já sí pé ó wàá máa rí èdè tí ó máa jọ èdè Lárúbáwá torí àwọn ará Dandawa yẹn náà wọ́n ní culture tó jọ ti Lárúbáwá wọ́n sì ní nínú èdè wọn náà lẹ́ẹ̀fì máa rí èdè yẹn náà tó mix pọ̀ mọ́ Yorùbá bí àlàáfíà èdè Yorùbá kọ́ alfakharu fáàrí èdè Yorùbá kọ́ èdè Lárúbáwá ní alfakhar fáàrí hubal ọba èdè Lárúbáwá ní kìí ṣe èdè Yorùbá baálé èdè Lárúbáwá ní baálẹ̀ èdè Lárúbáwá ní níbẹ̀ yẹn lèdè ti dàpọ̀ mọ́ra wọn tí wọ́n máa sọ pé ayé alahayu aláyé ayù ni wọ́n ń pè ní ayé so ìyẹn fi hàn yí pé tá a bá padà lọ sí orí tọ́pìkì mi a wà mú gbogbo ibi tí àwọn èdè yẹn ti so pọ̀ mọ́ra wọn a mú jáde according to UNESCO ìwọ náà lọ ṣiṣẹ́ Ilé Ifẹ̀ is 2,500 years ìtàn Ilé Ifẹ̀ dọ́là àwọn UNESCO recognize ẹ̀ jẹ́ kí n sáré kà á fún ẹ wàá máa gbọ́ jẹ́ n sáré fi parí ẹ̀ Ifẹ̀ Nigeria 2,500 years old according to UNESCO aṣàkójọ kàwé bí tí wọ́n bá tiẹ̀ pọ̀ tó ti only renowned across the continent for its clay, ceramics, copper alloy, and bronze ornaments. Ife is an ancient African city in the Osun state of southwestern Nigeria. The city was founded by the Yoruba people around 500 BC. Around 500 BC. And for years, it was the holiest city of the kingdom and a place that was believed to be the birthplace of mankind according to the Yoruba religion. This religious claim is not confirmed by modern historians and archaeologists. tó bá máa parọ́ wọn láwọn archaeologists sọ pé 20 million years ní Áfíríkà ni wọ́n ń wí. àwọn ìran Yorùbá wà àmọ́ kìí ṣe Ilé Ifẹ̀ ni wọ́n wà ń bò míì tá a padà máa sọrú àwọn ibi tí wọ́n wà kó tó di pé wọ́n jágbó débi tí wọ́n wà ń. Ilé Ifẹ̀ ni bí dẹ́ pé tí èèyàn bá dé ìfẹ́ ni wọ́n fi máa bá èèyàn lò lásọ di Ilé Ifẹ̀ jẹ́ pé ó kò sí bájòjì náà ti rí wọn àgbàtọwọ́ tẹsẹ̀ wọn á fìfẹ́ lò pẹ̀lú ẹ̀ ni wọ́n fi ń pè bẹ́ẹ̀ ní Ilé Ifẹ̀ ibi tí wọ́n ti máa ń ṣe ìfẹ́ pẹ̀lú àwọn èèyàn. wọ́n ní but officially Ife has been inhabited for at least 2,500 years, making it one of the oldest cities in Africa. Àwọn ìlú tó jù lọ l'Áfíríkà ń bẹ. Lára àwọn ìlú tó jù Áfíríkà lọ náà ni Constantine Sirta l'Algeria 2,600 years old ni Constantine ní Algeria ń bẹ o. Lára àwọn ìlú tó jù Ifẹ̀ lọ ni Aswan wà, Aswan Swinet Egypt 2,600 years ni. Ó fi ẹgbẹ̀rún ọdún kan. Tripoli Oyat Libya 2,700 years. Òun tún jù Ilé Ifẹ̀ lọ fẹ́gbẹ̀rún ọdún méjì. Lára àwọn ìlú tó jù lọ l'Áfíríkà ó rí Tangier tí wọ́n ń pè ní Tingi ní Morocco 2,900 years. 2,900 years.
sọ pé òun ti ń fi bí ọgọ́rùn ọdún mélòó ọgọ́rùn ọdún mẹ́rin ọgọ́rùn ọdún mẹ́rin jù lọ ẹnu ló gbé mi bì kan bẹ́ẹ̀ ni. bákan náà tó o bá wo Carthage ní Tunisia 2900 years òun tún ju Ilé-Ifẹ̀. Cairo fúnra rẹ̀ 3000 years ni 500 years ló fi ju Ilé-Ifẹ̀ lọ Cairo. nínú àwọn ìlú tó tún ju Ilé-Ifẹ̀ ní Fayum ní Egypt 4800 years òun tún dàgbà ju Ilé-Ifẹ̀ lọ gan taratara tó jù lọ dáadáa. tí Luso ní Thebes Egypt 5200 years wọ́n tó fi ju Ilé-Ifẹ̀ lọ. ìyẹn tún lé lẹ́gbẹ̀rún ọdún méjì àtọgọ́rùn márùn ó tún lé bí ẹgbẹ̀rún ọdún méje. lára àwọn ìlú tó ju Ifẹ̀ lọ wọ́n wà bẹ́ẹ̀ àmọ́ inshallah nígbà míì a wà wò pé ìlú wo ló dàgbà jù lórílẹ̀ ayé. ẹ rí i pé bí mo ti lọ ni pé ta ni Ọlọ́run kọ́kọ́ dá ṣé Ádámù ni àbí Ọ̀rúnmìlà sórílẹ̀ ayé kìí ṣe Ádámù kìí ṣe Ọ̀rúnmìlà. dákun mọ́ tí ìfọ́gi mọ́ mi jẹ́ ń wí tẹnu mi kó tó wá dé àwọn tí ládàbọ̀ kọ́ lọ́lọ́run kọ́kọ́ dá o. inshallah nígbà tí ó bá di lálẹ́ ọjọ́ sáyidé pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run a máa gbọ́. Ọlọ́run dákun ṣíjú àánú wa mọ́ ṣe lé ìláwí mọ́ mọ́ sì ṣe lágbọ́ mọ́ ṣàánú wa kó o ṣe dáadáa fún wa o. Ọlọ́run já ṣe ìsìláàmù dọ́dọ̀ rẹ lọ́lá la ilaha illallah. èyí tá a wí Ọlọ́run bá wa gbà á eléyìí náà fi ń ṣàlàyé fún wa ká lè mọ̀ pálí Kùránì ó tó jòkótì láì yàmbì kankan. a sì fàyè ìbéèrè ilẹ̀ fún ọgbọ̀n ìṣẹ́jú bọ́ká tó lọ bẹ̀ Maulana Sheikh na Habibullah àdúrà àwọn tá a máa ń ṣe àti tá a fi ń sọrí gbogbo àwọn ìran Yorùbá nù ládàndáwà ìran adándáwà Odùduwà wá láti ibì kankan tẹ́ ní ó ṣe nìkan ló bá wá láti sánmà irọ́ ni àwọn ìran adándáwà wà ń bẹ̀ á padà mẹ́nu bá Allahumma ya man shafaita Ayuba wa kashafta durra Yaqub ishfi kulla maridin yata'allamu wala yatakallam اللهم إنا نسألك شفاء لكل روح أجست علينا بسبب المرض ربي أري ثم أول ثم اشف كل نفس لا يعلم بوجعها إلا أنت إنك على كل شيء قدير لقد جاءكم لإلاف إنا أعطينا فاتيا إما بان قالوا بسم الله الرحمن الرحيم لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عليكم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم فإن تولوا فقل لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم بسم الله الرحمن الرحيم لإلاف قريش لإلافهم إلة الشتاء والصيف فليعبد رب هذا البيت الذي أتم من جوع وآمنه من الخوف بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانهر إن شانئك هو الأبتر بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين ولا حول ولا قوة gbogbo àwọn bàbá wa tí wọ́n ń ṣe dáadáa pẹ̀lú wa àtàwọn brothers ọlọ́mọba wa ṣe dáadáa fún oníkálukú yín látọ̀rí bàbá wa adégbìtẹ́ lóṣogbo bàbá wa dáadáa bàbá àlùbáríkà bàbá wa ẹnjìnìà odùwọlá bàbá wa abdulhakeem muradeyo àfa wa jamaludin abubakar àfa wa sa'idu kaka wa kárí gbogbo wa pátá Ọlọ́run ṣíjú àánú oníkálukú wa la ilaha illallah inshallah a ṣe ojú òpó lẹ́tọ́rí pé kò sí àsìkò mọ́ ká fi gba ìpè wọlé kọ́lọ́n kó ṣíjú àánú wa ẹ bá mi lè Ádámù yẹn kí n kàn fi mọ́ mi. حمانا لا تحسد يا أخي من كان ذا أدب به رئيس ملك صار شيطانا يا آدم دوما شكرا نعمته كهل داودنا كلهم تبيانا àwa tí a bá fẹ́ pè wọlé nísìn both WhatsApp and direct call +234909994
4 1 2 3 4 kọ́lọ́n kó ṣe dáadáa fún wa láàrin bẹ́ẹ̀ mo ṣàdúrà fún àfọwà akẹ́lẹ́ Abdulfatah kọ́lọ́n bá wa ṣíjú àdúrà yìí kó bá wa ṣe dáadáa fún yín àfọwà Abdulgani Abdulmajid kọ́lọ́n dákun bá wa gbàdúrà yín àfọwà Lukman Aremu ọlọ́wọ̀n ní fílẹ̀ bàbá wa Sheikhani Abu Dayandele ọlọ́n bá wa gbọ́rọ̀ yín sẹ́sọ̀ àfọwà Yusuf Adébọ̀wálé Nurudeen ọlọ́n dákun má jẹ́ kọ́rọ̀ yín dàrú bákan náà àfọwà Munas Dibu ẹ̀já lónìí kú nílùú Germany ọlọ́wọ̀n ní padà yín jẹ́ àfọwà Balógun Muhammad ọlọ́run dákun bá wa ṣe dáadáa fún yín o àfọwà Mariam Kẹ́hìndé ọlọ́run ní jẹ́ kọ́rọ̀ yín dàrú la ilaha illallah bákan náà àfọwà Seriki Abiola ọlọ́run ní jẹ́ kọ́rọ̀ yín dàrú ẹ̀ ní padà sẹ́yìn àfọwà Iná Adésanya ọlọ́run bá wa ṣíjú àánú wò yín la ilaha illallah bákan náà àfọwà Túnjí Ṣóyẹ́tán ọlọ́run bá wa gbọ́rọ̀ yín sẹ́sọ̀ àfọwà Elioye àpàràsígbó ọlọ́run má jẹ́ rí salamu alaikum salamu alaikum salamu alaikum salamu alaikum salamu alaikum na nada pẹ́ ni ẹ wà lórí street so àfọwà Lukman Aremu ọlọ́mbà àṣẹ dáadáa fún yín o lọ́la la ilaha illallah àfọwà AJ Adéyẹmí ọlọ́ndàkùn má jẹ́ kọ́rọ̀ yín dàrú lọ́la la ilaha illallah Muhammad rasulullah ọlọ́mbà àjórí bẹ́ẹ̀ o àfọwà àfọwà Abdulfatah Adéyanjú ọlọ́mbà àṣíjú àrò ọlọ́mbà àṣẹ dáadáa fún yín bákan náà inshallah tún fàsìkò yìí sọ fún ẹ̀yin brothers àtẹ̀yin ọmọ ìyá wa ètò yìí ẹ dákun ẹ bá wa kún lọ́wọ́ inshallah àwọn nẹ́tíwọ̀kì ní ìsìn wọ́n ti fi owó kún wọ́n ti fi owó kún gbogbo dátà àwọn pátápátá ọlọ́run dákun ọlọ́run ràn wá lọ́wọ́ yóò sì bá wa ṣíjú àánú òkú wa ọlọ́run dákun ẹ bá wa ẹ dá ṣiṣẹ́ ọlọ́run bá wa dá sọ̀rọ̀ gbèsè ayé tiyín náà tẹ̀ bá ti ń bá wa dá sí ọlọ́run nílẹ̀ yìí náà lọ́rọ̀ ara yìí Rasheed Nasimet Oríyọmí ọlọ́run dákun mọ́ṣẹ́ máa kó ní kálukú wa yọ Ọládìméjì Òṣòna Adékúnlé ọlọ́run bá wa ṣe dáadáa fún yín salamu alaikum naam ẹ dákun ta ló ń pè wá láti bọ̀ pápá àpàtẹ́rẹ́ bá ti ń kó lórí ètò naam masha Allah bismillah inte fi ń gbọ́ wa yẹn à ń gbọ́ ẹ bá wa yílẹ̀ kìíní yẹn náà ó ti cut so kọ́lọ́n kó ṣe dáadáa fún wa ọlọ́run dákun ṣíjú àánú ajá àbíkẹ́rí mi aṣàdúrà fún yín ìyá wa Rísíkà tó yéhùn mi aṣàdúrà fẹ́yìn náà bákan náà alájà wa Arámidé Abdulkarim ọlọ́run dákun bá wa ṣe dáadáa fún yín kárí gbogbo oníkálukú wa la ilaha illallah so àdá yìí pé ìṣẹ́jú mẹ́rin ló kù wáyé nísìnyí ìṣẹ́jú mẹ́jọ ló kù ná ọlọ́mọba wa ṣe dáadáa fún oníkálukú wa àfọwọ́ Awéṣù Muftawa Àkànjí ọlọ́mọba wa ṣíjú àánú wò yín o kó bá wa ṣe dáadáa fún yín o ọlọ́mọ fún yín lẹ́ni bá kan la ilaha illallah Muhammad rasulullah gbogbo àwọn tí wọ́n ń wá ọmọ ọlọ́mọba wa fún ọlọ́mọ gbogbo àwọn tí wọ́n ń wá ìyàwó àlùbáríkà ni kó bá wa fún gbogbo àwọn tí wọ́n ń wọ́kọ̀ ọlọ́mọba wa fún wọn lọ́kọ̀ àlùbáríkà gbogbo àwọn tí wọ́n wà nílé ìwòsàn ọlọ́mọba wa bá wa fún wọn lálàáfíà kó bá wa fún wọn lálàáfíà àwa náà ọlọ́run dákun mọ́fà rẹ̀ ṣe nìkan kan wa ṣíjú àánú wa kó ṣe dáadáa fún wa la ilaha illallah. Assalamu alaikum. Assalamu alaikum. Naam. Ta ló ń bá wa sọ̀rọ̀ láti bọ̀ sà? Naam, bismillah. Alhamdulillah. Allahumma hamisa, Allahumma amin. Allahumma amin, Allahumma amin. Alhamdulillah, alhamdulillah, alhamdulillah. Amin, amin ya Allah. Amin ya Allah. Jazakumullahu khair. Àmín Ọlọ́run bá wa ṣàlékún dáadáa fún yín aṣàdúrà fún àwọn bàbá Ọlọ́run bá wa ṣe dáadáa fún wọn fún àwọn Prince Aláwọ̀ Abdulhakeem Ọlọ́run bá wa ṣíjú àánú wò yín o Ọlọ́run bá wa ṣe dáadáa fún yín wọ́n bá wa dá yín padà sẹ́yìn o Ọlọ́run ṣe dáadáa fún ní kálukú wa ó kù ìṣẹ́jú márùn Ọlọ́run bá wa ṣe dáadáa fẹ́yìn nìkan ó dà pé ètò wa ní ìrọ̀lẹ́ ní ẹ̀mí ṣá àwọn wòlé àfọwọ́ Wahab Abbas Abiola Ọlọ́run bá wa ṣíjú àánú wò yín o kó bá wa ṣe dáadáa fún yín kó bá wa gbọ́rọ̀ yín sẹ́sọ̀ o kó ṣe àánú oníkálukú wa Ọlọ́run dákun mọ́ dáwà dára wa o gbogbo ń tàn fẹ́ ń tí dáadáa Ọlọ́run bá wa fẹ́ la ilaha illallah Muhammad rasulullah
ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. engineer wa náà ọlọ́mọba wa ṣe dáadáa fún ọba wa ṣíjú àánú ọmọdé rẹ̀ rú Al-Imam Abdulfatai Zakaria ọlọ́mọba wa ṣíjú àánú wọ̀nyí Eniola Akim Imam Ahlus-Sunnah wal Jama'ah ọlọ́run níjọ́ bàjẹ́ owó fẹ́tì àmẹ́ni ríṣu ọlọ́run dákun má dáadáa yín jẹ́ o lọ́la la ilaha illallah gbogbo àwọn tá a jọ wà lórí ètò tọ́lọ́run ní ká láǹfààní ká rí owó kọ́ wọn ká ọlọ́run mọ̀ yín ó máa ń tẹ̀ ń fẹ́ ó sì máa ń tó wù yín ń tẹ́ fẹ́ yẹn ọlọ́run dákun bá wa ṣe tó dáa ju bẹ́ẹ̀ ti fẹ́ fún yín ọlọ́run bá wa ṣe fún yín mọ́ wa jẹ́ ẹ̀rí dààmú mọ́ fọ ẹnìkankan lójú ni wa mọ́ di ẹnìkankan létí Islam ọlọ́run dákun mọ́ jà fi ilẹ̀ láéláé jó máa ń wá kó sì máa ń wọ àwọn ọmọ wa la ilaha illallah gbogbo nǹkan ní wa ọlọ́mọdé ó bàjẹ́ lọ́la agbára ọlọ́run àti jẹ́kùnṣe ọlọ́run a máa fi èyí ṣe lọ sọ̀kọ́lọ́n kó ṣe dáadáa fún wa bẹ́ẹ̀ pé ìṣẹ́jú wa kù ìṣẹ́jú mẹ́rin sọ̀kọ́lọ́n kó ṣe dáadáa fún wa àmọ́ tó ti bẹ́ẹ̀ náà àfàwà abemo fi wá gbóyè ọlọ́run ní bí ó bàjẹ́ o bá wa ṣe dáadáa fún yín o àfàwà alaba Muhammad Jami labẹ́ka di Christ ọlọ́mọba aṣíjú àánú o etí ọ̀tá èrò ọ̀tá ọlọ́mọdé ó ṣẹlẹ̀ lórí mọ́ wájú ó ṣẹ lórí ẹnì kankan wa tá à ń jẹ́ mùsùlùmí la ilaha illallah ọlọ́run dákun bá wájú orí bẹ́ẹ̀ lọ́la agbára ọlọ́run àfàwà Ismail ọpẹ́ ọlọ́mọba aṣíjú àánú wọ̀nyí òye Bọ́lá Abdulaziz ọlọ́mọ dáadáa yín rò ọlọ́mọba gbọ́rọ̀ yín sẹ́sọ̀ ọlọ́mọba aṣíjú àánú wọ̀nyí wọn ọlọ́mọba alibarika tó pọ̀ ọlọ́run fún wa àwa tá a ti bímọ ọlọ́mọ fún wọn pa wá lẹ́kùn ọmọ fún wọn bá wa nú jẹ́ àwọn òbí wa ọlọ́mọba aṣíjú àánú wò wọn àwọn tí wọ́n ti lọ ọlọ́mọba wa kẹ́ wọn àwọn tí wọ́n kù láyé ọlọ́mọba wa ṣe wọn pẹ̀lẹ́pẹ̀lẹ́ lọ́la la ilaha illallah bi akil ayyil qayyumi alladhi la ta'khudhuhu sinatun wala nawm له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديه وما خلفه ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم ولا حول ولا قوة إلا بالله سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم